Now, as I was saying, bá double tap screen ò ní sófù ọmọ. Ikú ò ní pa ọ́ ní fọwọ́ rẹ gba látàbànújẹ́. A ti bẹ̀rẹ̀ ètò náà nù. Bọ̀. Orí mi ò ní gbàbọ̀dì. Orí àwọn ọmọ tèmi, orí àwọn ọmọ mi ò ní gbàbọ̀dì. Ipa yóò ní ká mi tọmọtọmọ. Yeah. Now, ọmọ àǹtí mi. Sórí ìmọ́lẹ̀ is a Capricorn, the 12th house. What is the 12th house? The 12th house is the circle of life. Tẹ́ bá wo circle of life. Kí ni ta ló mọ̀ circle of life? Who know the circle of life? The circle of life is 12. Ó ní méjìlá. January, February, March, April, May, June, July. Nínú ọdún kan, méjìlá ló wà nínú ọdún kan. Oṣù méjìlá ló wà nínú ọdún kan. That is the circle of life. Circle of life nìyẹn. 12. Now, ṣé ẹ mọ̀ pé tí a bá fẹ́ bí ọmọ, tí obìnrin bá lóyún, wọ́n á láwọn lóyún oṣù mẹ́sàn-án. Bá mi double tap screen yẹn. Obìnrin lóyún oṣù mẹ́sàn-án ni wọ́n fi ń bí ọmọ. 9 months. Now, ní 9 months tí wọ́n bí ọmọ yẹn. I have Jesus there. 9 months ni wọ́n fi ń bí oyún, tí wọ́n fi ń bí ọmọ. Now, ìgbà tí ọmọ yìí wá kú. Now, ilé ńlá ni ọdún tí ń parí lọ. Tí a bá dẹ̀ bí ọmọ sílé ayé, tíbi tire ni, ìmí lè bí kó kú. Ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá fẹ́ bí ọmọ nígbà yẹn, ṣé ẹ mọ̀ pé tíbi tire nìyẹn, ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nìyẹn. Ìyẹn mọ̀ pé life and death ńlọmọ yẹn wà bí náà ni ìyá wà, ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Now, tí a bá wà ní December tá fẹ́ bọ́ sí January, ẹsẹ̀ kan ọdún kan míì ọdún tó wà. Ṣé gbọ́ mi? Ọdún míì àtọdún tó wà ni. That is January tẹ́ bá kúrò nínú December, tẹ́ bá ti parí December yẹn, tí ọdún kejìlá yẹn parí, ẹ padà bẹ̀rẹ̀ ọdún míì ni. Tẹ́ bá dẹ̀ ní oyún, tẹ́ bá fẹ́ bímọ tó sì wà nú, tó bá bọ́lẹ̀ ó ti bọ́ sí ilé ayé nù. Ọdún míì nìyẹn. Òun ló bọ́ sí yẹn. Now, ìmọ́lẹ̀ wá kú ní the circle of life. Nínú òun gangan fúnra rẹ̀ is 12th house. Ilé ńlá ni. Now, the circle of life ni. Ẹ wá wo oṣù tí wọ́n bí. Ẹ rí pé gbà tí wọ́n bí ní ọmọ oṣù mẹ́sàn-án ni wọ́n fi gbé tán fi bí. Ìgbà tó máa kú oṣù mẹ́sàn-án ni. Ó gbanú àgbàrá ẹ̀jẹ̀ wáyé, ó gbanú àgbàrá ẹ̀jẹ̀ lọ. Ayé ò ní pa ọ́ pakúpa, ó ní gbanú àgbàrá ẹ̀jẹ̀ lọ sínú ọ̀run. Ẹ rí pé inú àgbàrá ẹ̀jẹ̀ ló gbà wáyé, ó tún gbanú àgbàrá ẹ̀jẹ̀ kọjá lọ. Àtàn bá fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe é pè fún yàn, kó o tètè máa lọ rè wẹrí ẹ. Ó gbanú àgbàrá ẹ̀jẹ̀ wáyé nínú oṣù mẹ́sàn-án tí ìyá rẹ̀ bí. Oṣù mẹ́sàn-án náà fi gbé oyún rẹ̀. Inú àgbàrá ẹ̀jẹ̀ ló gbà wáyé. Nígbà tí ó lọ sọ́run, inú oṣù kẹsàn-án ló kú, inú àgbàrá ẹ̀jẹ̀ ló gbà lọ. Awusubillahi minas shaitani rajim. Bismillahirrahmanirrahim. Yes, is the powerful. The Capricorn is the big house and is a powerful house. Ilé ńlá December tẹ́ ń wò yẹn, ilé tó ní agbára ní December. Ọmọ tá a bá bí ní Capricorn tàbí tó jẹ́ ní oṣù kejìlá, kí wọ́n máa gbàdúrà dáadáa. Ọmọ ológo ni wọ́n. Káyé má bàa fi ògo wọn ráre nínú ayé. Èmi náà ọmọ ológo ni mí, kémi náà máa gbàdúrà tó ráyé ń fi tiwa ráre báyìí. Ọ̀run á sì bá mi pa wọ́n. Ọ̀run á bá ń pa wọ́n dànù. Èmi ò ṣàdúrà fún yín kẹ́ ẹ lọ kú. Ọ̀run kó kú gbogbo ẹ̀dá tó ní kí n máa wálẹ̀ lójoojúmọ́. Ẹ̀dá ní kí n tó ní dèrò ẹ̀yìn. Gbogbo wàhálà tí mo ti ṣe lọ́sàn àti lóru tó lówó ò ní fẹ́ kó fọ̀hún. Ọ̀run kó bá mi pa. Ẹ kú.
kó kú bí ajá ṣe ń kú tó gbóró ni ṣàdúrà fún yín mọ́ ká ẹ máa kú bí àgùntàn ṣe ń kú tó ń ti gbẹ̀gbẹ́ rẹ̀ lọ́rùn ká máa kéde kú lẹ́yìn ká máa rùkú wọlé ká máa rùkú jáde bẹ́ẹ̀ ni ó ṣe rí àdàbí tèmi bá ní ká ẹ má dìde nú ayé tí bá ti dínà mọ́ yín pé ká ẹ má dìde ọ̀tọ̀nu mọ́ tí dínà mọ́ pé kọ́wọ́ náà má dìde nú ayé bọ́ ṣe fún mi ogún ọ̀run á ṣe fún ọ tọmọtọmọ tó o bá tí ì bímọ ọ̀run ò ní jẹ́ kí wọ́n gán lálùyọ́nú ayé bí ó ṣe jẹ́nu sẹ́yìn wá rí pé ọmọ ńlá ni mohbad oṣù 9 la fi gbé oyún rẹ̀ ṣé kí n tó wá bọ́ sí brain yín now mo ní ilé ńlá the circle of life kẹ́lẹ́ wo plan tí wọ́n ṣe ní o the circle of life tí wọ́n ṣe fún ọmọ tẹ́ ń wé ó lágbára díẹ̀ now òun fúnra rẹ̀ is a 12 house oṣù 9 náà fi gbé oyún ẹ̀ nígbà kan gbé oyún ẹ̀ fóṣù 9 wọ́n bí sílé ayé nígbà tó máa kú nínú oṣù 9 ló kú òun fúnra rẹ̀ is a 12 house wọ́n tún wá announce ikú ẹ̀ ní ọjọ́ 12 àwùsùbí láìpẹ́ náà ṣètọ́ ní ìrọ̀jì ọmọ ìjọ mi hallelujah o wọ́n tún wá announce ikú ẹ̀ ní ọjọ́ 12 ẹ tí rí wọ́n tún wá announce ikú yẹn ní on the 12 ní on the 12 ni wọ́n announce ikú ẹ̀ ni wọ́n kéde ikú ẹ̀ òun gangan is a 12 house ẹ rí pé ó ní májẹ̀mú nínú ìdí tí ọ̀run fi sunkún fún wọn nù ẹ tí ọ̀run fi sunkún ní ọjọ́ tí ọmọ yẹn kú ẹ rí pé òjò tó rọ̀ ní ijọ́ náà kì í ṣe òjò ẹkún ni wẹ́lí orí mi dìde mo pariwo bí ẹni tí wọ́n tatabọ̀ ń fúrò bí ẹni tí wọ́n kí àbọ̀ oníkúbọ̀ bí ẹni tó gba oko ńlá tó gba tí ó gbà rí yóò kọ́kọ́ ní yéè tó bá kọ́ tí mo gbùrù á ní yéè bẹ́ẹ̀ tó ti dóko ti pẹ́ á ní yéè ó dùn mí ni ó ń gún mi ní fún mo pariwo bí ẹni tó fẹ́ yàgbẹ́ líle bí ẹni tí ó yàgbẹ́ yéè fúra ọ̀rànjú kan bí ẹni tó jẹ́wà gan-an tó wá bọ́ léègbẹ́ tó tún fẹ́ bàlẹ̀ tó bọ́ léègbẹ́ tó fẹ́ yàgbẹ́ tó wá rẹ̀ ọ̀rànjú mo ké jọ́dá ń sọ yìí mo pariwo ọ̀run sunkún ó rí pé òjò tó rọ̀ ní ijọ́ náà no be normal òjò tí wọ́n bá rò pé normal òjò ni normal òjò kọ́ ọ̀run sunkún ni tí nǹkan bọ́ọ̀rùn bá ń sunkún fún yàn wàá rí pé òjò wẹ́líwẹ́lí ni sọ̀rọ̀ pé àwọn òjò wẹ́líwẹ́lí tún wà ṣùgbọ́n èyí tó rọ̀ níjọ́ náà kì í ṣe wẹ́líwẹ́lí o àwọn òjò tó ra ń jábọ́ bí omi ẹkún ẹ rí pé kò ṣe sẹ́yìn pé àwọn òjò wẹ́líwẹ́lí tó yẹ pé ó máa ń rọ̀ síyàn láti gbogbo ara òtútù ẹ rí pé ara wọn òtútù ẹ rí wípé ó ń kánlẹ̀ bí ìgbà tí omijé bá ń kánlẹ̀ ni ó ra ń kánlẹ̀ ó dẹ̀ pẹ́ títí wọ́n fi sin ọmọ yẹn tán ní òjò yẹn fi ń wọ ẹ má sin ọmọ yìí ẹ má sin mi ò tí ì kú ẹ dá mi padà sí mọ́ṣúárì ṣùgbọ́n àwọn kọ̀ǹtrólà ń bẹ mi tán ti ń kọ̀ǹtró ẹ lọ sí ìjọ tá a bá rí ibi níbi ń wọlẹ̀ ó ga ọlọ́run jẹ́ alẹ́ èèyàn rẹ̀ lẹ́yìn ọmọ bó bá di sọ́ra rẹ̀ di Jésù ó finú tán Júdásì bá dà ó fọ́ ní pọ́npọ́ lórí Júdásì fọ́ pọ́npọ́ lórí Júdásì ló ti lọ rèé serun ó ti ń tarun ó ti ń ṣe fàájì ní ti ń dókó ká nínú bí mo bá di kú ó ti ṣẹ́yún méjì tí mo mọ̀ báyìí ó ti di méjì tó ṣẹ́ ó ti ṣẹ́ méjì eléri ibú ọmọ ń ṣayé ká ń ṣayé ọlọ́ba ó ń jayé ká ni ó wà ń kọrin ọkọ wà mọ́túárì husband of the youth ìrìnà ọ̀nà ọmọ àdúgbò ti tún náà mọ̀ elébùsùn ọmọ òfò ọkọ tó fẹ́ husband youth rẹ youth husband rẹ abẹ́ ẹ̀rọ lẹ́dùnmarè bí youth husband ó sì di ìdàkudà mọ́ ẹ lọ́wọ́ ọ̀wá ń dóká
ó ṣe fàájì ọwọ́ àánú mọ́tò ọmọ jó báyìí ọmọ jíjó gẹrígẹrí ọtún wá górí burúkú lọ sí Tanzania ó rí gbogbo orin Nàìjíríà jó mọ́ orin Tanzania ló ń jọ olólùfẹ́ mi tẹ̀tẹ̀ mọ́ bọ́ tẹ̀sẹ̀ ń kọrin gan torí ti Nàìjíríà gan mi ò tí ì mọ̀ tán n ò tí ì mọ̀ gbogbo orin ti Nàìjíríà tán ọtún ní kí ti Daniel gan yìí tí ì mọ̀ tán kò ní bàjẹ́ ó let me see you olólóló let me see you olólóló bùgá wọn kò ní bàjẹ́ ó let me see you olólóló let me see you olólóló bùgá wọn ìtì rí kò ní bàjẹ́ tán nítorí ẹ̀kọ́ bá mi fi sẹ́yìn tàbí ẹ̀yà pẹ̀lú rántí fún kọ́ọ̀pù rẹ ó máa nídìí kọ́ọ̀pù yẹn ìtì ìrántí gbogbo orin Nàìjíríà tán sáà tí ìkọ̀tán àti ní mórí lọ kù Tanzania kí n tèmi àti Tanzania ìyún náà sẹnu gbọ́rọ̀ bí ẹnu asín ó ti lukú di òbò wọ́n ti ṣe adìyẹ fún wọn náà ọ̀nà ládìyẹ lẹ̀ ń gẹ́ adìyẹ náà fi ń kọ̀ǹtró gbèsè ayé yìí báyìí odidi adìyẹ nígbà téèyàn kan tó bá jókòó ti páàdì adìyẹ kan tó dẹ̀ wo abáyọ náà fi lóun jẹun bí olórí burúkú abáyọ náà fi ní iṣu ẹ̀bà méjì òyò wù mí abáyọ náà fi ní iṣu ẹ̀bà òyò ọmọ àlè wọ́n lódidi adìyẹ náà parí iṣẹ́ mohbad fún ọ wọ́n lọ́ọ́ jẹ tán ni abájọ àṣẹnú ẹ ti fẹ̀ no wonder ó ti dodidi adìyẹ ẹ wá ní kẹ́bà méjì iṣu ẹ̀bà kan yóò wù mí wọ́n ní yóò mọ gbẹ̀bẹ́ yóò má gba méjì yóò gba mẹ́ta ibi yóò bá ti gba mẹ́ta ó gba mẹ́rin ikùn ti fẹ̀yẹ̀ tó dodidi adìyẹ ẹ mọ̀ pàdìyẹ ti kọ́lé sí ó ti ní ilé adìyẹ bẹ́ẹ̀ adìyẹ náà gba tiẹ̀ náà rédèrèdè ọmọ òṣì náà ló bó dùn dó bó kó sí ìdùndó náà sọ ọmọ kákúkákú rédèrèdè nínú mọ ẹmí tí wọn fi sáà ti fọ ọkọ rẹ̀ ń bẹ mọ́ṣúárì ẹ̀ ń jíjó ẹlẹ́lẹ́yà kọ́ ẹ̀ ń sẹ̀sìn kiri ẹlẹ́ǹsẹ̀ ọdún ẹ̀sìn lẹ̀ ń ṣe ẹ̀sìn ló ń ṣe tó bá mọ̀ tó bá rẹ̀ ni wí fún ọ ẹ̀sìn lẹ̀ ń ṣe ẹ̀sìn ẹlẹ́lẹ́yà ayé ń wò ìláwò sọkún ẹ̀yìn rò pé rẹ́rìn inú ẹ̀ ń dùn tán ti ń gbèjà rẹ̀ ọ fẹ́ máa tajà tán ti sin ọkọ ọ fẹ́ máa tajà owó tán gbà fún ẹ ti tán wọ́n gbà fún ọmọ wọ́n gbà fún ọ bọ́ọ̀dù béèlì tán ń gbé wá pẹ̀lú ẹ́fílópù ẹ ti ná tán ó tiẹ̀ lè mánéèjì yún pé kán tiẹ̀ fi sí kó máa mánéèjì yún lọ ẹ ti ná tán ẹ ti fi sanwó bíráìbù olúwa ìwọ ni ó yẹ o láti gbà gbogbo ọ̀la o nítorí ìwọ ni yóò ga ẹ bá ń dọ̀bù táàpù ẹ mọ̀jẹ̀ kan já sómi lẹ́lẹ́ o ẹ bá ń táàpù o ohun gbogbo olúwa ìwọ ni ó yẹ ẹ ti ná gbogbo owó tán abẹ́rẹ́ ọlọ́run ọba elédùmarè ẹ ti ná tán gbogbo owó tẹ́ ẹ pa ẹ ti parí ẹ̀ tán ẹ ti fìdí wọ́n ti fìdí owó yín jálẹ̀ torí wọn agbọ́pọ́n lẹ́gbàá 200 mílíọ̀nù 200 mílíọ̀nù ṣé ẹ ti ná tán ẹ ti jẹ tán ẹ ti jẹ 200 mílíọ̀nù tán ayé ẹ bàjẹ́ ayé ẹ lábàṣìkẹ́sì ẹ ti fi sanwó bíráìbù tán bẹ́ẹ̀ tún ní ẹ tó ń dáwó wọ́n tó ń dáwó fún ọ gbogbo tó ti ń dáwó fún ọ sẹ́yìn náà tí tó manage kó tiẹ̀ pretend kẹ́tí gbogbo yín tiẹ̀ pretend bíi pé nǹkan ṣe yín bíi pọ́fọ́ sẹ́yìn ọmọ tó dẹ̀ ṣiṣẹ́ olóńlàgùn nínú sàárè o tí ń rin sìnkín bẹ́ẹ̀ tó ń da kẹ́míkà lé lórí tó ń jẹrà lọ tiẹ̀ husband of the youth rẹ ló ń jẹrà lọ́nù sàárè ń bẹ́hùn tó ń da kẹ́míkà lé lórí ó bá yẹ pé n tó dùn mí ni pé jọ́ tí wọ́n gbé mohbad wá sí corona yẹn mi ò mọ̀dí tí wọ́n fi jẹ́ kí Wùmí wájọ́ náà níjọ́ tí wọ́n ń ṣe analysis ikú mohbad tán wọ́n á ka autopsy tí wọ́n ń sí mohbad báyìí tán sí kámẹ́rà yẹn tí wọ́n sí bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní so gbogbo bọ́n ṣe pa bọ́n ṣe kún kí Wùmí rí kó o má lè sùn èmi ò mọ̀dí tí wọ́n ṣe jẹ́ kó wá tóró yẹ kó wá kó fojú ẹ gbogbo yín bá àti ìyá rẹ ìyá mohbad kí gbogbo yín fojú rí gbà tán sí ọmọ tí wọ́n ń kà tán tẹ́ bá rí bọ́n ṣe kún ọmọ gbogbo ara ẹ̀ ti wà rọ́ sí o ti dúdú àìpọ̀ ẹ̀ ọlọ́mọ jẹ́ kọ́mọ mi kú tògótògó wọ́n jẹ́ kémi gan kú tògótògó mọ́ jẹ́ ń sọnù nínú ayé má jẹ́ ń sakó bàtà fẹ́ gbẹ́ bí àsọ̀run rẹ̀ ó pín lélélélé wọ́n ti padà mú
gbogbo àwọn tó ń gbàdúrà àwọn àdúrà akọ èpè wọ́n padà ń kú ni. Àtẹni tó ń gbàdúrà ó kú, ẹni tó ń gbàdúrà fún ó kú, ẹni tó fetí gbàdúrà gan lọ. Ọlọ́mọyẹ̀kí ti wá tí ìyá báyìí, òkú sunkún òkú ni akásọ lérí sunkún ara wọn. Ọlọ́mọdé asọnù nínú ayé ní kíákíá, má jẹ́ ká yóò pa ní ògo wa lójijì, má jẹ́ kókó wọ́n di ògo sàárè. Ògo bojì lògo tiẹ̀, ó kú tán lògo rẹ̀ bú jáde. Ògo wa méjìtì ní gbogbo àgbáyé bí ògo Jésù. Ànábì ò níyì nílùú rẹ̀ ní Saudi, tànábì níyì, ó wá kú tán ẹ wo yìí rẹ̀ bó ṣe gba gbogbo ayé. Jésù ò níyì nílùú rẹ̀ lọ́hùn, nílùú Ísírẹ́lì lọ́hùn, ọmọ Júù. So níyì ni ìlú ti yín, ẹ wo bí tó ti wá lọ gba yìí, ó wá gba yìí, ó wá gba yìí kiri gbogbo àgbáyé. Kò sẹ́ni tẹ́ ẹ̀ mọ ní tí ń pè Jésù. Ẹni tẹ́ ẹ̀ forí tó yẹ pé nígbà tó wà láyé ẹlẹ́ẹ̀ni forí balẹ̀ fún, nígbà tó wà láyé ẹlẹ́ẹ̀ni gbà fún. Èmi náà rẹwà ẹlẹ́ẹ̀ni gbà fún mi, ẹlẹ́ẹ̀ni jẹ́ ń lò gbà tèmi. Bàbá ló rán mi wá kémi wá lò gbà tèmi, gbogbo àbínú ẹni o ẹ lọ dákẹ́ jẹ́jẹ́. Bàbá ló rán mi wá kémi wá lò gbà tèmi, gbogbo àbínú ẹni o ẹ dákun ẹ lọ dákẹ́ jẹ́jẹ́ o. Bàbá tó rẹ̀ mí wá lé ayé tẹ́lẹ̀ ẹ fẹ́ gbà, ẹ fẹ́ káyé yín ó ládùn, ẹ fẹ́ káyé yín ó lálùyọ. Ẹ ń da àwọn ọmọ ológo láàmú, ẹlẹ́ẹ̀ni jẹ́ kán rí ilé ayé gbé. Kán wá gún tán, ẹ wá ń forí balẹ̀ fún wọn. Ẹ̀rí káyé yín lábàṣkẹ́ṣì. Jésù tẹ́ ẹ gbàgbọ́, tó wíwíwí tẹ́ ẹ gbà, tó tọ̀rọ̀sọ̀ tẹ́ ẹ lẹ́ẹ̀fọ́, tẹ́ ẹ lẹ́ẹ̀ni forí balẹ̀ fún dandandandan pé sọmọ irú ọmọ Mèrí ṣe léyìí. Eléyìí ọmọ tálíkà máa nìyà, ọmọ kápẹ́ńtà ni ó máa pàṣẹ fún wa ń bí láyé àpá ọ ni. Ẹ sì pa, ẹ wá pa tẹ́ ẹ wá forí balẹ̀ fún. Orin mohbad ló wá dorí tí gbogbo yín lò kiri ń gbà náà. Abẹ́rẹ́ ọlọ́ọ̀bá bí ńlẹ̀ lè sùn tẹ́ ẹ lè wo lórí mohbad. Àìmọye tó tara mohbad lánú ayé bọ́n ṣe tara Jésù là. Mọ̀ kán tara Jésù là, wọ́n ti tara ànábì là. Lọ́dọ̀ ànábì wọn àwọn kìrìsìtẹ́nì wọ́n tara Jésù là, wọ́n ra private lọ́wọ́ àwọn wòlíì yín Nàìjíríà, àwọn fàṣíà yín ìmí ní private jet 4-5. Wọ́n sọ di mọ́tò. Wọ́n sọ private jet di mọ́tò. Kéèkì sára Jésù náà tààlà ní orúkọ Jésù. Àmín. Jésù sọ fún mi pé ó ní 1 billion nínú àkáǹtì. Tá a bá rẹ́ni tó lè fún wa ní 1 billion báyìí. Ṣùgbọ́n Jésù sọ wípé tí a bá rí tá a bá rẹ́ni tó níbi 200 million kó lọ bá security secretary wa kó lọ fi sínú àpò òwe. Àbẹ́ ìmọ̀ ṣe forúkọ Jésù jalè. Ṣé Jésù nu ẹni pé ń fi Jésù jalè? Nígbà Jésù wà nú ayé, wọ́n là, wọ́n lu, ó ń sọ ọtí do, ó ń ṣe omi dọ̀tí wáìnì, àkíṣù àkàrà tẹja wẹ́wẹ́, ó sọ ọ́ dóúnjẹ púpọ̀ fún wọn. Nígbà téèyàn bá ṣe pidán, Jésù ń pidán oúnjẹ fún wọn ni. Wọn ní mọ́tò, wọn ní kẹ́tẹ́kẹ́tẹ́. Kódà nígbà tí wọ́n wọ Gálílì gan, wọ́n lọ rèé mú kẹ́tẹ́kẹ́tẹ́, òun kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n wọ̀. Wọ́n tún lọ lójú ọ̀nà tó ń ya àgbàdo alágbàdo jẹ. Ẹ̀ẹ́dì pé ya jẹ wọ́n nú ayé, wọ́n rò oúnjẹ jẹ, ebi pàṣégè sí wọn lára. Wọ́n kàn máa ń wọnú agbo lágbo, wọn á jẹun tó wù wọ́n bẹ́ẹ̀ ni. Kẹ́tẹ́kẹ́tẹ́ sóòlò ni kẹ́tẹ́kẹ́tẹ́ ìbò lọ rèé yá ni. Ó yá kẹ́tẹ́kẹ́tẹ́ kò ní mọ́tò, kò ní private jet, kò ní fẹ́ńsà nígbà tó wà láyé. Ẹ wá rò pé wọ́n ti wá forúkọ Jésù jalè. Mohbad náà ti kú ní ìṣẹ́ ti fi ń jalè. Wọ́n forúkọ Mohbad ṣe business, àwọn olórí burúkú, àwọn olóòbù sán. Wọ́n fi Mohbad ṣe business ìgbà táwọn wọn náà ń tòsí wọn ni. Ìgbọ́n tòsí ẹ̀wọ̀ ṣe dúró ń gbà. Àmọ́ yẹn tó tòsí wa nínú kéèsì Mohbad kí wọ́n máa fi wọn pa wọ́n gbàtà yé mi ò làbàṣkẹ́ṣì. Ẹ̀ ń jalè, ẹ̀ tó sojú gbàǹkó lórí burúkú, ẹsẹ̀ ló gbású, ẹsẹ̀ ló bọ̀ọ̀kù bí ẹnu ògbín, ẹsẹ̀ ló bọ̀ọ̀kù olórí burúkú. Ẹ mọ̀ tọrọ owó kiri nínú inbox àwọn èèyàn, ẹ mọ̀ lọ jalè, ẹ mọ̀ fòkú ọmọ ọlọ́mọ wọ́wọ́. Ẹ ń gba bribe ẹ̀mẹ́yìn tó ti sí GoFundMe tẹ́lẹ̀ omi sí lórí òkú ọmọ ọlọ́mọ kì í ṣe kékeré tí ń lábàṣkẹ́ṣì tí ń ta. Ẹ tún fò náà mówó bẹ́ẹ̀ ṣe fi Jésù mówó, ẹ ti fi Jésù parọ́ nú ayé. Ẹ tún ti fi Mohbad náà parọ́, gbogbo orin ọmọ ọlọ́mọ ẹ ti fi mówó. Abẹ́ ẹ̀rọ ọlọ́run bá bí ẹ̀yin kan wá sọra yín di anti-justice. Wọ́n lẹ̀ ń ra wáìnì. Ayé yín mọ́ làbàṣkẹ́ṣì Nigerian police agbófinró. Agbófinró ẹ̀kọ́ ọmọ fàyè.
mo ti gbọ́rọ̀ yìí sẹ́yìn wá ní táìmù tí mo dé láti Nàìjíríà. Tèmi lọ́lá àbí kí lorúkọ rẹ̀ tó wà ní orí Instagram lábẹ́ ẹ̀bẹ̀ yẹn níjọ́ yẹn ni mo sọ pé ìjọ́ yẹn ni mo sọ wípé ó dà pé Kẹ̀rímọ́ náà ni yá Kàrímọ́ ló sọ̀rọ̀ ọjọ́ náà sí Wùmí ọmọ yẹn ló wá post ẹ̀ wọ́n post sí orí page yẹn wọ́n post síbẹ̀ wọ́n wá ní wọ́n gba wáìnì kò pẹ́ tí mo dẹ̀ pé táìmù July ó ní mo ti rí kinní yẹn mo kàn brief ẹ̀ ni wípé àwọn àtọ́ sọ pé àwọn ọlọ́pàá ti ń gba wáìnì mo ti gbọ́rọ̀ wáìnì yẹn wọ́n ti sọ ti pẹ́ kò kàn calculate ni wọ́n ti sọ ti pẹ́ wọ́n ti ṣe ó wà lórí Instagram tèmi lábẹ́ kọ́mẹ́ǹtì ẹ̀ ni mo ti rí tánà gba wáìnì wọ́n náà fún wọn gbé wáìnì lọ fọ́lọ́pàá mo ti rí ti pẹ́ ó ń bẹ lórí tèmi kẹ́ lọ tú gbogbo péjì rẹ̀ àbí tèmi Dayọ̀ àbí kí ló kọ rẹ̀ ṣé tèmi lọ́lá ni ẹ lọ síbẹ̀ ẹ lọ tú wò tí ò bá dí ilé ó wà bẹ́ẹ̀ ó ti gbé jáde ti pẹ́ wọ́n ti sọ láàrin ara wọn ti pẹ́ wọn kò kàn spread ni kò spread yẹn pé Kàrímọ́ tí máa fún wọn jẹ dáadáa nígbà náà kò tí ì tọwọ́ bọ ojú wọn wọn kàn sí máa yínra wọn kàn sí máa yín jẹ fúnra wọn máa yín jẹ ni wọn kò tí ì wọnú lọ tán yányán kò tí ì wọnú kò tí ì gbẹrẹgẹjigẹ báyìí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ pọ́n fún mo ti sọ gan lórí platform tí mo kàn fi sọ̀rọ̀ gbá wọn pé wọ́n lẹ́ ń gba wáìnì nígbà tó ọlọ́pàá bá ń gba wáìnì ẹ wá ní kéèsì òròjú Nàìjíríà police ẹ̀ ń gba wáìnì ẹni pé ayé yín làbàṣkẹ́ṣì gbogbo yín dẹ̀ gbọ́ statement yẹn lọ́ọ̀yà gbọ́ statement yẹn torí mo mọ̀ pé ẹ̀ ń wo social media wọ́n náà lọ petition èèyàn fún ẹ̀ǹbámì wọ́n wá lọ ra wáìnì fún Nigerian police ní Nigerian police Lagos State Police ẹ gba wáìnì láti fi compromise òkú ọmọ ọlọ́mọ pẹ̀lú bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run bẹ́ẹ̀ bá pẹ́ tó nínú ayé wọ́n fi wáìnì compromise ikú ọmọ yín ọmọ yóò kú kú òjijì nínú ayé wọn ò dẹ̀ ní rí ní mọ́rúkú tó pa àfi tẹ́ bá ṣe ìdájọ́ tó tọ́ lórí ọmọ yẹn ẹ gba wáìnì èyí táwọn èèyàn ń sọ wípé wọ́n bú legal team are stupid ẹ̀yà wèrè gbogbo yín orí yín ò pé torí bọ́n bá kọ lẹ́tà ní ìgbàgbọ́ yẹ ká máa kọ́ ni bọ́n bá tún pẹtísì wọn tẹ bá tún gbé wọn tún gbé ni ẹ tún kọ́ mi gbà ẹ bá fẹ́ fi ìṣòro pa wọ́n kí ni ìgbésẹ̀ tí àwọn lọ́ọ̀yà yín gbé a máa sọ pé legal team wọn á dẹ̀ sọ pé legal team iṣẹ́ kí lẹ ṣe bàbá ló mú lẹ́tà lọ lọ́ọ̀yà wo ló tẹ̀lé bàbá mo béèrè ni ṣé lọ́ọ̀yà ṣé Sansitu lè tẹ̀lé bàbá lọ síbẹ̀ yẹn kí ọlọ́pàá wá sọ fún bàbá pé kó máa relé wọ́n béèrè lọ́wọ́ yín ni o wọ́n ní tá a bá rí ní bàṣàbàṣà wọ́n á ṣe bàṣàbàṣà fún yàn wọ́n ní ìrínisí ni ìṣeni lọ́jọ́ ìrínisí ni ìṣeni ní ọjọ́ ṣó lè jẹ́ bàbá àti lọ́ọ̀yà ìyẹn SAN kì í ṣe mọ́sún o ni wọ́n jọ dé ibẹ̀ kí ọlọ́pàá wá ní kán máa lọlé pọ́kẹ́tì yẹn ò nítumọ̀ bàbá nìkan ló lọ bẹ̀ bóyá ti gùrẹ́gùrẹ́ yín àbí àwọn náà jọ dọ̀hún bàbá ṣèbó tán wọ́n ní ó mọ̀ relé gbà tí wọ́n wí nǹkan wọ́n ní àdúrà ló ẹ̀ ń bá mu ó dẹ̀ ní tó bá jọmọ ẹgbẹ́ bàbá ẹ máa relé ọlọ́pàá ló tún wọ́n ń pàrọwà olórí burúkú ti gba wáìnì ó ti mu wáìnì tí ò yẹ kó mu rí àwọn olóògógóró aláyé bàjẹ́ aláyé tán tantantan bí aṣọ́nú apẹ̀rẹ̀ aláyé gòngòn bí ẹ̀gún aláyé rún eléri ibú àwọn olórí burúkú wọn aṣọ ní pẹ́tẹ́kí bí ẹyẹ súrẹ́gi náà láyé yín ṣe bàjẹ́ bára yín ṣe dúdú bẹ́ẹ̀ ṣe yín ṣe dúdú náà nínú yín dúdú ẹ̀yin ìkà apààyàn tí lọ sísàn bá tẹ̀lé bàbá mohbad wọn ò lè sọ pé kí bàbá máa lọ lé just like that bàbá tó lọ bẹ́ẹ̀jọ́ kan wọ́n ní bàbá ẹ̀ lọ sí ọmọ yín ó ti ṣẹlẹ̀ Sunday sọ statement yẹn tí òun àti lọ́ọ̀yà rẹ̀ bá jọ débẹ̀ pé ó ti ṣẹlẹ̀ nìyẹn bàbá mistake ni ó ti ṣẹlẹ̀ ọlọ́pàá tó sọ pé mistake ni àtúnsọ tó bá pẹ́ lóṣù tó àti lódodo ni lọ́ọ̀yà tẹ̀lé bàbá lọ síbẹ̀ ṣùgbọ́n wọ́n kàn da bàbá yẹn wọ́n ti lọ wọ́n máa lọ tiẹ̀ wọ́n da bàbá ríboríbo ó yẹ máa lọ ṣé bàbá ló yẹ kó ní láti lọ gba lẹ́tà lọ́dọ̀ ọlọ́pàá ṣebí lọ́ọ̀yà ló máa lọ gbà ṣé ẹ rí Wùmí kó rìn kiri bí ìgbóná ṣé ẹ rí Wùmí kó sáká ṣé kí lẹ ń sanwó fún lọ́ọ̀yà fún lọ́ọ̀yà ló ní right gbogbo ibi tó yẹ kí bàbá lọ yẹ lọ́ọ̀yà wọn ló yẹ kó lọ ṣe iṣẹ́ lọ́ọ̀yà níṣẹ́ tẹ̀ ń sanwó fún lọ́ọ̀yà fún ni lọ́ọ̀yà wọn lọ́lọ́pàá ń gba wáìnì ọlọ́pàá ń gba wáìnì
abẹ́ ẹ̀rọ ọlọ́pàá Nigerian police ẹ̀ ń gba wáìnì ayé yín burú ayé yín bàjẹ́ títí yẹ 90,000 wáìnì ẹ fi pa ọmọ ọlọ́mọ dànù ẹ dá kẹ́sì tó nítì ẹ dàrú ayé yín á dàrú nínú ayé àwọn ọmọ yín á dàrú nínú ayé gbogbo bí táwọn ọmọ tí yín náà bá dẹnu ayé ọ̀run á máa dínà mọ́ wọn ni bẹ́ẹ̀ ṣe fi ayé ọmọ yẹn ráre ọ̀run ò ní jẹ́ kẹ́ ẹ nísinmi nínú ayé sẹ́ẹ̀rí gbogbo yín tẹ́ para yín papọ̀ tẹ́ lọ rèé ra wáìnì sọnù yẹn ọ̀run á dá yín lẹ́bi tẹ́ ẹ̀ bá ronú pìwàdà kẹ́ ẹ jáde kẹ́ ẹ sòtítọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sì ń gbèsè yín rọ́ tẹ́ ẹ sì ń ṣèkà white king olórí burúkú ni ẹ white mo sọ lé ní pé ó ń ṣèyàn rẹ wàá jẹ ìyà nínú ayé ìwọ péré ọ̀ ń wọṣọ funfun sí aṣọ àlà tó wà lọ́rùn rẹ yẹn sàn fi ń ṣe jàǹbá àlà tó ń gbé sọ́rùn sàn fi ń ṣe ibi ẹni ibi ni ọ́ ẹni ibi tí ń pamọ́ rẹ balùwẹ̀ ìwọ ń ra wáìnì ẹ̀dẹ̀ ń pìrìtẹ́ǹdì bí ẹni tí ò mọ nǹkan kan ẹ̀dẹ̀ ń sọ pé wọ́n ń parọ́ mọ́ Wùmí kí lẹ̀ ń ra wáìnì fún nígbà tẹ́ ẹ mọ̀ pé ọwọ́ Wùmí mọ́ tí ọwọ́ Wùmí bá mọ́ whereas Wùmí kúkú kọ́ ni wọ́n rà àrẹ́sì Wùmí kọ́ ni wọ́n gbé dàrósà ni wọ́n gbé àna rẹ̀ ni àna rẹ̀ ló gbé èwo ní títí yín torí káṣírí Wùmí má bàa tú Wùmí ó ti wà ní ìhòhò láti ọjọ́ tí ọ̀rọ̀ yìí tún ti padà sí ìta pé wáìnì lẹ fi ń bu àṣírí ẹ ń fi bíráìbù bu àṣírí àṣírí ò ní bò mọ́ nínú ayé tí àṣírí yẹn bá bò kò tún bò mọ́ ìhòhò ni wàá rìn wọjà nínú ayé torí pé ní òbí mi tó báyìí kí n ṣépè fún ẹ rí wàá jẹ ìyà nínú ayé wàá jẹ ìyà wàá lẹ́kọ̀ọ́ sí bó ṣe lè ṣe tó nínú ayé ọ̀run á fi ẹ́ sí ẹlẹ́yà àdàbí o tó bá jẹ́ wípé irọ́ ni wọ́n pápẹ́ ra wáìnì lókù ṣùgbọ́n tó bá pẹ́ lóòótọ́ lódodo lẹ́ra wáìnì láti fi lè bu àṣírí rẹ̀ àṣírí yẹn ó mọ̀ tú síta torí ògógóró tẹ̀ ń wò yẹn à ń tú lórí èṣù à ń ti lérí ẹbọ tó bá rò pé ibikíbi tó bá dé mọ́ tó rò pé kò sẹ́ni tó lè tú ọ̀run á bọ́ bẹ̀ ní wákàtí á ju iná àti àrá síbẹ̀ ọ̀run á bí gbogbo tẹ́ ẹ bá sokọ́ tẹ́ ẹ bá sọ̀rọ̀ á já bọ́ọ̀lù lẹ̀ èyí tẹ́ ẹ bá rì mọ́lẹ̀ ọ̀run á wú àṣírí yín ti bẹ̀rẹ̀ sí ní tú síta àṣírí ẹ̀kọ́ kankan ò kì í tú lójú ewé irọ́ ló ń pa irú àwọn àdúrà wèrè wo nu àṣírí ẹ̀kọ́ ò kì í tú lójú ewé wáyé tẹ́ ẹ máa ń gbà àwọn àdúrà wèrè náà ṣé ojú ẹ̀ kọ́kọ́ ni ewé máa ranjú lẹ̀ báyìí bẹ́ẹ̀ kọ́ ṣe máa wà rẹ̀ wọ́n á dẹ̀ máa tú ewé kò lára ẹ̀kọ́ wọ́n á tún bú ẹ̀kọ́ sí òwò wọ́n á mẹ́kọ̀ọ́ jẹ tán wọ́n á tún méwé wọn lọ sọ sígbó sáàsìrí ẹ̀kọ́ òtítú kì í sojú ẹ̀kọ́ náà ti ń tú ewé kò lára rẹ̀ wọ́n á mẹ́kọ̀ọ́ jẹ tán báyìí wọ́n á tún ju ewé gan dànù bẹ́ẹ̀ gan bá ṣe mistake wọ́n á tún fi nùdí wọ́n á tún sọ náà sí Wùmí tiẹ̀ ti yẹ̀ mọ́rò pàṣírí ẹ̀bùn sọ wá rí ìwọ Ìyábọ̀ Òjó olórí ẹ̀ le àbí orí ládẹ́ pọ́n lórí rẹ̀ àbí olórí rẹ̀ le statement tó sọ nìyẹn olórí ẹ̀ le kẹ́nìkankan má sọ̀rọ̀ sí ẹ o ó dẹ̀ mọ òtítọ́ ìwọ ló fẹnu ara ẹ jáde ó fi engaged náírà ní ìlọ́wọ́ èmi tẹ́ni mi ní ẹ̀bà láyé báyìí sọ pé ọwọ́ Naira Marley mọ́ ọwọ́ Naira Marley ò mọ́ nínú ikú Mohbad gbogbo ẹnu mo fi sọ Naira Marley ọwọ́ rí ò mọ́ tí ọwọ́ rẹ bá mọ́ tí ọwọ́ rẹ létí tí ò síkú lọ́wọ́ ẹ̀ àti Sinoriski àbí kílẹ̀ ìporúkọ yín ẹni báyé yín ṣe bàjẹ́ báyìí Ìyábọ̀ kan ló ba ayé yín jẹ́ Ọlọ́run ayé yín mọ̀mọ́ bàjẹ́ níbi ìwà ìkà wọ́n máa sọ pé ọ̀gá àtọmọṣẹ́ irú ọ̀gá òfòwò nìyẹn tó máa bá yí ọmọṣẹ́ jẹ́ irú ọ̀gá àdánù wo tí ọmọ dìde débẹ̀ tí ò ní fẹ́ kọ́ ọmọ dìde tó jẹ́ pé kí ló dé tí òfin Sinoriski lẹ̀ ọmọ yẹn ti ń kọrin Àṣàkẹ́ ó dénú Sinoriski ti wà nínú industry bí fún Àṣàkẹ́ sínú Ṣèyí 5 ó bá Sinoriski lọ́dọ̀ Naira Marley Ṣèyí 5 ó bá sínú lọ́dọ̀ Naira Marley ìgbà tó gún pọ̀ fún yẹ̀yẹ́ jápa ó sá lọ ni sọ́dọ̀ kí ni orúkọ rẹ̀ Burna Boy kọ́ ló blow yín síta tí ò blow sọ́mọ yín ò máa rìn kiri nínú ayé nìsín ìgbà tí Zlatan wà lábẹ́ Naira Marley tí gbogbo ọjọ́ wà sáyé rẹ̀ dá tó bá ń gbà tó fọ́n síta gbogbo wọn fọ́n ògo wọn fọ́n síta
Naira, you have a problem. Kò sí àdúrà kankan. Iye ẹ̀ṣẹ̀ rẹ ló ń jẹ. Lọ jẹ́wọ́ ohun tó ti ṣe. Tó o bá lọ́wọ́ nínú ikú Mohbad, ìyẹn mi pé dé èèyàn ti wà ní ọwọ́ ẹ tí ọ̀run wá ń fi ikú Mohbad bí ẹ́ Naira. Ọ̀run fi ikú Mohbad kó o gbàdúrà jù bẹ́ẹ̀ lọ torí o mọ kéwú. Kó o gbàdúrà jù bẹ́ẹ̀ lọ, ọ̀run fi kódà kó má jẹ́ pé ìwọ ló rán Wùmí, ṣùgbọ́n ọ̀run fi ikú Mohbad béèrè ẹ̀san àwọn èèyàn kan lọ́wọ́ rẹ̀. O ti ṣẹ̀, fi sínú oríṣìí lẹ̀jẹ̀ kó lọ. Fi sínú rẹ̀, ó bá yí ọmọ yẹn jẹ́ àti ìwà ìlara tó wà lára tiwọn náà. Tán bá ti wà láàrin èpèyàn pẹ̀lú ara wọn, wọ́n á máa jẹ́lọ́sì ara wọn. Òun ló mọ orin kọ jù. Orin tiẹ̀ náà ń gbọ́ jù. Jẹ́lọ́sì ń ló ba tiẹ̀ jẹ́. Ìlara ẹ̀wò ibi tó gbé tí ìlara bá sínú oríṣìí dé. Ṣé rò pé sínú oríṣìí ojú òrí ni? Ojú sínú orí nínú ayé, bá mi double tap screen yẹn. Ojú sínú orí nínú ayé ní ọ̀dọ̀ Naira. Tírẹ́tí Naira ò fi sínú lẹ̀. Tí Mohbad bá ṣe pé ìjà náà jọjà, ìjà wèrè wo? Ìjà ọ̀gá àtọ́ ọmọ ṣé ò fòwò ọ̀gá àránù wo? Ọ̀gá tó bá ní ọmọ lára kọ́run kó bá mi dé ìdájọ́ òjijì fún wọn. Kẹ́kàn ní ọmọ lára kọ́kàn ní lára kán lù ú. Ibo ni Naira Marley wà? Wọ́n fi ń búlì Mohbad àbí Naira Marley máa sọ pé òun ò mọ̀ pé ń búlì Mohbad. So máa sọ pé òun ò mọ̀ pé Naira àbẹ́ni tó búlì Mohbad búlì rẹ̀ tó máa ń lù kiri kì í ṣe pọ́n tó jọ wà ní. Ẹ jẹ́ mọ̀ bu àṣírí tẹ́ ẹ̀ bá mọ̀. Kí ni sínú kódà kó má jẹ́ pé Naira Marley ń lò ràn. Ǹjẹ́ ò ti gbéṣẹ́ yẹn kalẹ̀ fún Wùmí tẹ́lẹ̀? Àbí Wùmí ò láṣìírí wọn kan lọ́wọ́? Ó ní mo fi sọ pé kó má jẹ́ pé ìwọ ló pa, kó má jẹ́ pé ìwọ ló lówó bẹ́ẹ̀, ìwọ kọ́ ló pa, Naira Marley kọ́ ló pa, Wùmí ló pa Mohbad, ìwọ ló pa, Wùmí ni ọ̀run ti fi hàn mí ti pẹ́, ìwọ ló pa Wùmí, ìwọ ló pa Mohbad, nobody, ìwọ ló pa Mohbad. Ṣùgbọ́n tó bá wá jẹ́ wípé owó Naira mọ́ tí ì ṣe plan work, ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi kú Mohbad béèrè ẹ̀san àwọn èèyàn kan lọ́wọ́ rẹ̀ ni. Iṣẹ́ ọwọ́ Naira ò mọ́. Ìwọ nìkan kọ́ lo lórin. Àwọn tó gbé lọ show gan. Àwọn tó gbé lọ show. Wò bọ́n ṣe ń fẹ́ lánàá ayé wo Davido. Àwọn ní bàbá oní 2 million sọnù. Àwọn ní 2 million fò. Àwọn ní 2 million yà. Àwọn tó gbọ́mọ lọ́mọ lọ show. Wọ́n ṣe ń dayé ọlọ́ba kiri. Ìwọ tó wà sílé ńjọ́ náà. Wò bá yí ẹsẹ̀ rún tá gbóhùn rẹ mọ́nú ayé. Wò bó ṣe rí. O wá gbọ́ tán ńgbà èèyàn tó parọ́ mú ẹ. Wọ́n ní wọ́n ló pààyàn. Wọ́n ní wọ́n ló dá lóró. Wọ́n ní wọ́n ló ṣe níbi. Wọ́n ní kán mọ́ gbọ́ orin rẹ̀ mọ́ gbogbo àgbáyé. Autopsy wá jáde. Ó wá ní inconclusive. Ó wá lè fáyà padà. Orí ẹ̀ burú bí egun ti ń léwèrè. Orí ẹ̀ burú dáadáa. Ọlọ́run bàbá àbèjì ó gbádùn. Ó lè fáyà. Ìwọ sínú. Ó ẹ̀ lè fáyà padà. Tán fi ẹ̀sùn kàn yín gbẹ̀yìn lẹ pààyàn. Ẹ lè fáyà. Ń tẹ́ fi mọ̀ pọ́wọ́ wọn ò mọ́nù. Wọ́n fi ẹ̀sùn kàn ọ́ pé wọ́n ló pààyàn. Wọ́n bà gbogbo business jẹ́ fún ẹ. Autopsy wá jáde. Ó wá ní inconclusive. Àwùsùbílà mi náà ṣe tọ́ ní rọ̀jì. Inconclusive. Ìwọ wá lè gbé lọ́yà dìde báwọn. Kó fáyà Nigeria government padà. Kó fáyà Nigerian police. Lagos State police yẹn. Kó fáyà wọn padà. Ó wá dákẹ́. Ó make owó lọ lórí Mohbad. Ó make owó lọ. Owó sì ń wọlé fún ẹ. Gbogbo orin Mohbad, Naira Marley náà make ẹ lọ lórí ẹ. Ó make ẹ lọ. Ṣé mọ̀ pé àwọn orin tí Mohbad ṣe fún. Gbogbo àwọn orin tí Mohbad kọ sọ́dọ̀ tiẹ̀. Àtàwọn eléyìí tí ò tí jáde, owó ń lọ lórí ẹ. Owó ń lọ ńbẹ̀. Gbogbo bó ṣe ń play àwọn orin Mohbad yẹn, owó ń lọ ńbẹ̀. Ìyàwó mi sọ dáa tó rò mí pé ó fi mí sílẹ̀ mo ń fa sìgá o. Káàkiri lọ́dọ̀ àwọn àbókí orin tó kọ láti lọ́dọ̀ Naira nù. Ìyẹn tó gbé sẹ́yìn pọ̀ gan. Jésù ló lè gbà wá. Jẹ́ ká lọ ṣe nínú yàrá. Nǹkan tó gbé sẹ́yìn kò bá di o. Ó sábà pé mi mo bá di o. Kùkú bá kan ti kanra. Èyí ní kan ṣe kìnní kan. Ní wàá. Ìmọ̀ yòókù mọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Bá ti bá ti ronú sí àmọ́ mọ́. Abẹ́ Ọlọ́run. Ìyàwó mi sọ dáa tó rò mí pé ó fi mí sílẹ̀ mò ń fa sìgá káàkiri lọ́dọ̀ àwọn àbókí bẹ́ẹ̀. Oh why wetin be this one like this? Naira Marley ló sórin yẹn fún kì í ṣe Mohbad ló lórí.
yẹn kí ìyá yín mú mi adáfẹ́ yìí tẹ́ ń wò mí ayé yín ò ní polúkúlù musẹ̀ tẹ́ ń wò mí ẹ bá ń tẹ láìfù tẹ́lẹ̀ ọ̀fù lórí Facebook wọn ti fẹ́ flag yín kú ẹ mọ̀ wọ́rí tiwọn gbogbo wọn ó ṣe mọ̀ wá lẹ́nu ẹ jẹ́ ọjọ́ kò tì. Wetin be this one like this been through many things many gist to how to find my peace mọ̀lẹ́ oh why and they see I know they see you see I know they hear wetin be what can person be this oh why wetin be this one like this been through many things látàyè Genesis wọ́n tún gbá ha màmá mi lórí Survivor mi ò ní gbà money chaser kìnìkan wọ́n sọ̀rọ̀ àwọn di teacher wọ́n máa pàṣẹ bí wèrè lórí social media olórí burúkú alábẹ́ panla bí abí àdògán alábẹ́ o bí abí oró rèé gàǹgà ni bí ẹyẹ kò lẹ́ran ń tan orí ẹ̀rí pábẹ́tẹ̀ iwájú ẹ̀ wá rí sẹ́bìtì bí òkè olóoru ẹlẹ́nu gbásín ó ti gbẹ tán ó gbẹ tìdítìdí ọ̀ lè sọ̀rọ̀ nísìn ọ̀ lè sọ̀rọ̀ ńgbà tán lẹ́wọ́ ìnìlẹ̀ rà ẹ̀ wá fi wẹ́ẹ̀dì bírẹ́bù ọwọ́ amúyàwó ọtí má bẹ́ omúwùmí ó sọ sí abẹ́ rẹ̀ ọwọ́ wá ṣe ní ti ń jẹun ọmọ alérí ibú alára gbẹ hóhóhó ó gbẹ tòbòtòbò èmi ò mọ bẹ́yàn ṣe gbẹ àwa di aṣọ síbí òbú àwa wú wọn wá rò pé lórí ibú níṣu lóbò kò dẹ̀ níṣu òrè rọ́bà ni kò sí ìkankan náà ìdí ti gbẹ bọ́m̀bọ̀mù náà ń lò ẹ mà wọ́n bọ́m̀bọ̀mù olóbò yẹn tó máa ń wú bọ́m̀bọ̀m àdẹ̀ tí ẹ mọ̀ bóyá pàmbáàsì náà ń lò bó ti ń somi iwájú rẹ̀ kábẹ́tẹ́ lórí orí tẹ́ rẹ̀ pàpọ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá sì lórí ẹ̀ ó kù sórí ibi ẹ̀dá kórówó ni lè bú sọgbà tó rówó mohbad ní ìsìn ló ti ń fi fàn ẹ́ gbà tó rówó mohbad tó ọdún àbáyé kí mohbad tó kú ọtí wá rí ibi tó di orógbólógún dẹ̀bẹ̀ tàyà sí ẹ mú ọmọ ọlọ́mọ ẹ gbàgbẹ́ ẹ ti gbọ́n gbẹ wà wá máa rìn bí ẹyẹ àwa ṣẹṣẹ bí ẹsẹ sẹsàgèrè bó ṣe máa rìn rẹ ẹ lọ wò bí Ìyábọ̀ ṣe máa rìn ẹsẹ̀ rẹ̀ á rìn bí ẹsẹ̀ onípansọ́kọ̀ a máa rìn bí èyí tí páàgùn ti ba tiẹ̀ jẹ́ orí ẹ ni ó ti so oògùn dànù oògùn tí ó pa ọ́ nu oògùn tí ó pa ọ́ àdàbí tó o bá mọ̀ nípa tó ṣẹlẹ̀ sí mohbad àdàbí tó o bá ti mọ̀ òótọ́ tó o dákẹ́ tó o mú gbogbo ayé tẹ́ ẹ̀ dá láàmú tẹ́ ẹ wá mọ̀ òótọ́ tẹ́ ẹ wá dákẹ́ ọ̀run ò ní fọ̀ fún yín mọ́ ayé yóò padà bàjẹ́ wo ẹ̀san ni ọlọ́run sí òbí ọmọkùnrin ṣùgbọ́n mi ò ní ṣépè fún ọmọkùnrin rẹ pé kó kú kú òjijì ṣùgbọ́n wọn náà ó gba ẹ̀san yẹn torí mi ò ní fẹ́ lomi ṣépè fún ọmọ rẹ ìní ṣépè fún ìní ṣépè fún àwọn ọmọ rẹ ṣùgbọ́n Ìyábọ̀ ọgbà o n tó ṣe fún mohbad tó bá ti jẹ́ rere ni ìwọ náà ó gbà wọ́n wà hábọ̀ ìyàwó mohbad wọ́n lọ fi sọ́dọ̀ ìyàwó tọmọ tiẹ̀ náà wọ́n wà lọ fi sọ́dọ̀ wọ́n bá bí iye rẹ ṣe fún Tanzania wàá mọ̀ pé Tanzania gbóná tẹ́ ẹ bá ti pẹ́ tó o your head is near Ìyábọ̀ your head is near ikú rẹ ẹ̀sìn rẹ ó ti wà ní bèbè báyìí ìjìyà rẹ ó ti wà ní bèbè gbogbo ayé ń pariwo fún ẹ lọ jáwọ́ nínú iṣẹ́ bí ìyá bíráìdì lọ jáwọ́ ó tiẹ̀ tó bá ń rìn bó tẹ̀sẹ̀ máa ń rìn yẹn ni bó bá wọ ṣù náà bó wọ gíga náà àwárí ẹgẹ kí ló nítorí ẹgẹ náà báwo lọ́sẹ̀ rí lórí bẹ́ẹ̀dì tán bá ń dúró ẹ sọ́ọ̀ ni máa wọ́ lórí bẹ́ẹ̀dì báyìí ó ní bó ṣe máa ń rìn bí onípansọ́kọ̀ ni lédèrèdè ẹlẹ́nu bí ẹnu ẹyẹ asọ́sọ́ ṣe sáàmù àwọn ẹyẹ asọ́sọ́ bẹ́ẹ̀ lẹ́nu Ìyábọ̀ ṣe rí ìkànnìọ́ wọ́n lẹ́ fi wáìnì bribe àdàbí tó o bá mọ̀ pé wáìnì náà fi bribe àdàbí tẹ́ ẹ̀ bá tí wọ́n gẹ́gẹ́ ò bá bribe tẹ́ ẹ̀ ní tó o mọ̀ nípa bribe tẹ́ ẹ̀ ṣe kiri ìdájọ́ Ọlọ́run òfin ní bọ́ọ̀lù olórí tó o mọ̀ wípé Wùmí ó jẹ́ mistake o ó jẹ́ já o ó jẹ́ tó o mọ̀ pọ́wọ́ Wùmí ní ikú mohbad ti bọ́ ó tún wá parọ́ fún wa ibi wọ́n ló nínú ilé ni mohbad died inside the house not outside àwọn ń gbá mọ́ bí kámẹ́rà ṣe máa yẹ 360 degree tiẹ̀ yẹ gbàù tiẹ̀ labashkẹ́ṣì ayé ẹ̀ lábà ó labashkẹ́ṣì tiẹ̀ ta gbàù bí ó tàbí gbàtúwó so mọ àwọn ẹyin táwọn bẹ́ẹ̀ bá bu ẹyin nínú microwave so mọ̀ káwọn tó máa ń bu ẹyin nínú microwave àwọn máa fi microwave bu ẹyin sọ pé tí wọ́n bá fẹ́ tú ẹyin yẹn á ṣe gbàù bí ayé rẹ̀ ṣe rí nù Ìyábọ̀ ayé ẹ̀ ti rí gbàgbàù gbogbo abẹ́ ti má lo bọ́m̀bọ̀m mọ́ Ìyábọ̀ má lo mọ́ jẹ́ káàkalẹ̀ rí ṣéèpù òbu ẹ wà lẹ́sẹ̀ lórí bí ẹyẹ ẹ mà àwọn ẹyẹ
tójò máa ń pa ṣé mọ̀ pé àwọn adìyẹ akọ adìyẹ yẹn ẹ̀yìn adìyẹ ìbílẹ̀ ṣé mọ̀ pé tí òjò bá pa wọ́n abẹ́ wọn á wá rí ganga báyìí wọ́n á wá máa ṣẹ̀ṣẹ̀ báyìí kẹ́gẹ́ báyìí ṣe ìyàbọ̀ ṣe yìí nù ẹlẹ́sẹ̀ kàngẹ́ á wá wọ́ lẹ́gbẹ̀ẹ́ elébùsán á wá wọ́ wíwọ́ ni wíwọ́ àǹtí ìyàbọ̀ ẹlẹ́bù àǹtí ìyàbọ̀ ọkà àǹtí ìyàbọ̀ ọ̀dàlẹ̀ ọ̀yẹ́ sátífìsì okòkò rí burúkú látírẹ́sì la mọ̀ ẹ́ sí ṣé nínú fíìmù yín tẹ́ ẹ̀ mọ́ ń ṣe jáde ṣé bó ṣe nínú ọ̀rọ̀ owó ṣe fíìmù látọdún yìí ìjọ sọjọ́ tó ti ṣe fíìmù lásìkò tó ṣe lè mohbad ti kú ẹ ti rówó ẹ ti gba sí àti ó gba sí àti ẹ̀yàbọ̀ ó gba sí ẹ̀ lórí ikú ọmọ ọlọ́mọ ó gba sí ẹ̀ àǹtí ìyàbọ̀ ẹ gba sí à àǹtí ìyàbọ̀ ẹ gba téèbù lórí ikú mohbad ayé yín mọ̀ làbà ṣìkẹ́ṣìkẹ́ ọwọ́ mú fámílì alọ́ba òwúrẹ́ ìyàbọ̀ sórí nígbà tí ìjìyà rẹ bá dé ò ń sún sí iwájú ni ò ń sún ìyà ẹ ò ń sún síwájú sórí nígbà tí ìjìyà yẹn bá dé sí ẹ wàá sunkún òní rẹ́ni gbà ọ́ wàá ké gbàjarè òní rẹ́ni gbà ọ́ èmi máa ń fẹ́ kí ẹ̀yin tẹ́ bá ṣèkà kẹ́ẹ̀jìyẹsẹ̀ yín ju káwọn ọmọ yín jẹ́ lọ lóòótọ́ Priscilla òkè sọmọdé mo mọ̀ òótọ́ ṣùgbọ́n òun náà dákẹ́ ó tún sọ̀rí ọ̀daràn obìnrin ni àgbàrú àárọ̀kọ bíi ti Wùmí ọkọ èèyàn tó máa dàbí Wùmí lọ́lọ́run àfọ̀nà sọ̀rọ̀ èyí tó jọ ọmọbìnrin yẹn obìnrin bíi Wùmí bí ẹ bíi Wùmí ni ó pretend wọnú ayé rẹ̀ tí ó fi rí àdàbí tẹ́ ẹ̀ bá ti mú òtítọ́ ọ̀tẹ́ ẹ̀ mọ̀ ó tọ́ ayé yín ó làbàṣkẹ́ sí gbẹ̀yìn ni Ìyábọ̀ ó mọ̀ ó tọ́ Ìyábọ̀ ó mọ̀ òtítọ́ ó mọ̀ wípé ìmọ́lẹ̀ tá à ń sọ ẹ̀ ó sọ fún ọ ní UK ó sọ ohun tó ṣẹlẹ̀ sí ayé ẹ̀ fún ọ ó gbé gbèsè ọwọ́ afẹ́ kó kú kó o lè fi mohbad jagun ó wá ń fi mohbad ja bátù tiẹ̀ pẹ̀lú náírà Ìyábọ̀ ó fi mohbad ja bátù tiẹ̀ ó wá mú fámílì mohbad àti ìyá àti bàbá àtẹ̀gbọ́n àtàbúrò ó dẹ̀ rẹ́ndà wọn useless ní orí social media ó wá mú ìdílé yẹn ó fọ́ ọ̀pọ̀ ó jẹ́ kí gbogbo àgbáyé rí ìdílé yẹn bí àwọn òbí burúkú ẹ mú ya mohbad ẹ ti sọ yẹn dìdàkudà ẹ mú bàbá ẹ ti sọ dìdàkudà àbúrò ẹ̀gbọ́n kò sí kankan tó lè yọjú ẹ wá kẹ́yìn ẹbí síra wọn ẹ wá dojú ẹbí rú Ìyábọ̀ láìsí pé mohbad ò sọ tó ọmọ tó ṣẹlẹ̀ sí ọmọ ìwà kú tán ẹ dẹ̀ mọ̀ pọ́wọ́ Wùmí ò mọ́ ẹ wá dojú ogun kọ àwọn òbí ẹ mú ìyá ẹ mú mábẹ́ ẹ finish ìyá ẹ ti tọ́ bọ́ọ̀bọ̀ lọ́wọ́ ẹ mú bàbá ẹ ti gbú bọ́ọ̀bọ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n àbúrò ẹ ti finish wọn kò sí kankan tó lè sọ̀rọ̀ wọ́n wá di sọ́tọ̀ ó wá di sóònú ẹ̀kú àrùn mọ́ra ẹ wá mú bàbá ẹ ti yàn anáyàn lé sínú ayé ẹ̀ láti máa darí boríbo kó lè máa ṣẹ̀ṣẹ̀ ká ìyá náà ẹ ń fi ìyá ṣẹlẹ́lẹ́yà kiri ẹ kọ́kọ́ má sì rí ìyá ẹ mú gbẹ̀ ẹ gbà sí rí ìyá síta òun náà sọ̀rọ̀ mo rọrùn mọ́ yá mo wá wọnú ilé rẹ̀ lọ mo lọ dáná oúnjẹ ayé ẹ̀ mọ́ làbàṣkẹ́ sí Ìyábọ̀ ayé ẹ̀ mọ́ làbàṣkẹ́ sí kẹ́ ẹ tí ẹ má bọ́ kẹ́ ọ ayé ẹ̀ ta gan ni o wáìnì lẹ́ ń gbà Nàìjíríà ọ sì mọ̀ pé wáìnì náà gbà ẹ fi wáìnì ẹ fi da kéèsì mọ́lẹ̀ rú Elédùmarè á ṣèdájọ́ yín ọlọ́jọ́ òní á ṣèdájọ́ yín gbogbo yín pátá tẹ́ ń dí àwọn ènìyàn lọ́wọ́ ọ̀run á ṣèdájọ́ yín àwọn aláìṣẹ̀
ẹ̀ ń fìyà jẹ àwọn orí tí ó ṣẹ̀, ẹ̀ ń dojú ogun kọ àwọn orí tí ó ṣẹ̀. Ẹ wo iye èpè tẹ́ ẹ ti ṣẹ́ torí owó tẹ́ ẹ ná, tẹ́ ẹ ń gbé èpè jáde lọ sídìí ògùn sí oríṣiríṣi morúkọ àwọn èèyàn lọ kógo wọn lè tán, káyé wọn lè bàjẹ́. Ẹ ti finish àwọn èèyàn. Ìyábọ̀, ojú ẹ̀sìn ẹ̀ sú, ó ṣetán tí ó rọ̀. Mo sọ níjọ́ kìíní àná, mo náà ti ṣe investigation wọn, wọ́n ti padà mọ̀ ó tọ̀, wọ́n ti mọ̀ ó tọ̀. Ìdájọ́ dẹ̀ máa ṣẹlẹ̀, wọ́n dẹ̀ da gbogbo kéèsì yẹn rú pì, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dànù. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dà, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà. Ìjà dẹ̀ le, ìbẹ̀rẹ̀ ti ń tú sí ara wọn. Àṣírí tó ti dè, àṣírí tó ti dè, wọ́n dẹ̀ tú. Ojú ẹ̀sìn yín ṣetán tí ó rọ̀. Wáìnì. Ìyábọ̀, mo mọ̀ pé o gbọ́. Sọrí wọ Sam Clef, ẹlẹ́nu gbọ́rọ̀ bí ẹ̀dí asín, ẹlẹ́nu gbọ́rọ̀ bí ẹnu asín, agamọ́ nìyí, agamọ́ lẹ́kẹ́ òpònú olórí burúkú. O ti dá dúró ní Amẹ́ríkà tó wà, ẹ lọ dá dúró pé Nàìjíríà ò dáa lẹ fi dá dúró, láì mọ̀ pé olórí burúkú apààyàn nìyí. Ó mà padà gbọ́ pé ẹ mọ̀ padà mọ̀ ó tọ̀, ẹ dákẹ́. Ìwọ tó sẹ́là tó ń dodíke, you heard the truth but you kept quiet. Wait, the judgment of God is waiting for you. Ó dúró dè yín, you will collect it very soon ni. And all of you, ẹ̀yin actress actor, tẹ́ ẹ̀ mọ̀ ó tọ̀ yẹn, tẹ́ ẹ sẹ́nu báyìí, ẹ má worry, ìdájọ́ yín bọ̀. Bẹ́ẹ̀ ṣe compromise gbogbo àgbáyé padà, tẹ́ ẹ túnú ọ̀rọ̀ ńgbà tẹ́ ẹ mọ̀ pásìrì Wùmí ti tú pé Wùmí ló ṣekú pa Mohbad, ẹ wá change di ọ̀rẹ́, ẹ wá padà. Sọrí wà bàbá olómi níkùn bí ikùn apẹ̀rẹ̀, Samilari ó lágbà nínú. Sórí tẹ́ ẹ bá jẹ́wọ́ ń tẹ́ ẹ mọ̀ ń pakú Mohbad, sórí àwọn ọmọ yín yẹn, àwọn ọmọ tiẹ̀ ọdí kan ní wọ́n ti fọ́ ọkọ̀ ẹ̀kùnràn sókè, kan ti fẹ́ kankan. Ọmọ tẹ́yà bá bí ọmọ náà ẹ̀yà ní ìjọ, ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ní ìjọ, ọmọ tẹ́yà bá bí òní ó ti ń fọwọ́ kẹ́pọ̀n sókè. Ẹ̀yin ilẹ̀ lọ́mọ, ẹ má wọ̀rí. Pàṣán lọ́lọ́run fi ilẹ̀ fún yín tí ó sì pàṣán fún yín, ikú nù tí ó sì kú pa yín. Sẹ́yìn tí ń kẹ́pọ̀n sókè o, tí ń kẹ́pọ̀n sókè o, ìdájọ́ yín nù, ẹ̀san nù, ẹ̀san tí ó gbẹ̀san lára yín nù. Ẹ má wọ̀rí, ẹ̀san nù, ẹ̀san. Ṣẹ̀wárí ìtẹ́yìn náà gbé dání, ẹ̀san tí ń bẹnu ilé yín. Nígbà tẹ́ ẹ bá rí jìyà, ṣẹ̀wárí ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ wà nínú ilé Mohbad, ẹ̀yin 15 tán lẹ wà ńbẹ̀, tẹ́ ẹ sì mọ kú tó pa Mohbad, tó jójú yín ló ti ṣẹlẹ̀, tẹ́ ẹ dẹ̀ dákẹ́, tẹ́ ẹ wá ní ṣòó ló ti jà wá. Ọlọ́run o, ọkùnrin ni gbogbo wọn, bá mi yan obìnrin bíi ti Wùmí fún wọn. Obìnrin tí ó ṣe pẹpẹ súùfù tí ó ràn gbogbo wọn lọ sọ́nà ọ̀run ni kó bá yàn fún wọn. Àwọn ọmọ bí ọmọ tó ń ṣe pẹpẹ súùfù yẹn, àwọn ọmọ àṣàmàrégè, àwọn àṣànà oní pẹpẹ súùpù tí ó ṣe fún yín, tí ó ràn gbogbo yín lọ sọ́nà ọ̀run, ń lọ lọ́wọ́ pèsè fún yín. Àwọn ọmọ kò ní gbọ́ kò ní gbà, àwọn ọmọ ojú ẹlẹ́gba, àwọn ọmọ kò ráàyè, ó ṣẹ̀wọ̀n báyìí pẹpẹ súùpù ni. Straight ẹ kú dànù tẹ̀gbọ́n tàbúrò yín, pim, ọmọ tí ó finish gbogbo lé yín, ń lọ lọ́rùn yàn fún yín. Ṣẹ́gbọ́, àti yín gbogbo yín pátá, ẹ mọ retí ọjọ́ ẹ̀san. Àtẹ̀yìn èyí tó wà nù yín tó ń dó Wùmí lọ, gbogbo yín tẹ̀ ń rún Wùmí, tí gbogbo yín lọ tì bọ̀ níbi tó wà. Ẹ ti sọ Wùmí di kí náà ń pè ewúrẹ́ tẹ́nìtì kàn lè tì bọ̀. Ilé àlọ́ gbogbo yín kàn tú sí púpùpù gírí, kẹ́ mọ́ bá àsòfófó. Ara òbò ni mo gbà, òbò la fẹ́, mo fẹ́ débẹ̀ ni, mo fẹ́ débẹ̀. Bẹ́ẹ̀ kọ̀kọ̀, mo fẹ́ débẹ̀. Ìwọ tó débẹ̀ báyìí, o ti lùkù dé ayé ẹ̀ nù. Àdògán tán tó gísí, wọ́n tó gísí kiri. Àwọn aláyé rán, wọ́n lẹ gba wáìnì. Agbofinro, ẹ̀bẹ́ nípa ayé Nàìjíríà bàjẹ́. Ọlọ́pàá tá a ní, agbófinró tá a ní kó máa ṣọ́ wa. Àbẹ́ẹ̀rẹ̀ Ọlọ́run, agbófinró tá a ní kó máa ṣọ́ wa. Agbófinró tá a ní kó máa ṣọ́ wa. Tá à ń sanwó fún, àwa là ń sanwó fún wọn o. Àwa ni owó wa náà ń sísan o. Agbófinró tán gbà fún wa. Security tán gbà fún àwa pé kó máa ṣọ́ wa.
security wá di agbanipa. Agbófinró ti di agbanipa o. Agbófinró ló ń gbà àwọn èèyàn pamọ́ wa lọ́wọ́ o. Agbófinró ló wá ń hùwà ọ̀dàlẹ̀ tó ń bá wọn compromise tí wọ́n ń gba wáìnì. Ọlọ́pàá ń gba wáìnì, gbogbo àgbáyé kéré o. Lónílé lálejò kéré o. Lónílé lálejò wọ́n lọ́lọ́pàá gba wáìnì o. Nigerian police gba wáìnì nígbà tán náà lọ mú àwọn tó fẹ́ ẹ̀ǹbámì kalẹ̀ nínú ilé mohbad. Wọ́n ní wọ́n gba wáìnì kéré o. Lónílé lálejò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà wọ́n náà gba wáìnì o. Mo kàn ní kéde ní o, mo ní kí n sọ fún yín ní o. Wọ́n ní wáìnì làwọn fún o. Wọ́n ní làwọn fọlọ́pàá tí wọ́n fi dákẹ́. Wọ́n ní wáìnì làwọn fọlọ́pàá tán fi compromise o. Mo ní kí n sọ fún yín ní o. Lagos State Police wọ́n ní wáìnì 90,000 naira àti envelope lórí burúkú wọ́n gbà o. Tán yín compromise kéèsì mohbad. Rí pé ọmọ rí pé láì lójútì nìyí. Rí pé látẹnujẹ ní wáìnì ordinary wáìnì tẹ́yìn gan lè rà nítorí ògógóró. Dẹ̀ fi ògógóró ta ráìtì mẹ́. Fògógóró tọjọ́ ọ̀la àwọn ọmọ yín. Ayé àwọn ọmọ yín ti bàjẹ́ nú ayé. Ṣẹ̀rẹ́ ẹ̀yin tẹ́ ṣe yìí, ẹ̀yin tẹ́ lọ́wọ́ bẹ̀ ní kí ṣe gbogbo ẹ̀yin ọlọ́pàá o. Ó ní bá ṣépè fẹ́yìn ọlọ́pàá ọmọ tèmi náà bẹ́ẹ̀ ní ṣépè fún gbogbo ẹ̀yin ọlọ́pàá. Ẹ̀yin olórí burúkú yìí, ẹ̀yin olórí burúkú tẹ́ gba wáìnì. Tẹ́ wà ní in charge of case mohbad. Tẹ́ compromise ní sọ o. Sọ pé gbogbo ọmọ ọlọ́pàá o torí ọmọ tèmi ó ṣoríire nú ayé. Ikú tí àwọn ọmọ mi ò kú bàbá wọn ti gbà ó ti kú lọ. So ó ti kọ́ eré ẹ̀sẹ̀ wọn lọ. Bó ṣe jẹ́nu. Now ṣé ẹlẹ́yìn ẹ̀yin tẹ́ gba wáìnì fi wáìnì 90,000 naira ta ráìtì mi. Fi 90,000 naira ta ráìtì mi. Wáìnì 90,000 naira lọ́lọ́pàá gbà kéré o. Kéré o. Kéré o. Lónílé lálejò. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àtàgbà wáìnì náà fi gbà o. Wọ́n ní wáìnì 90,000. Wáìnì 90,000 ni wọ́n fi compromise. Bẹ́ẹ̀ ṣe dákẹ́sì mohbad rú. Ọlọ́run bá ń dáyé wọn rú o. Àwọn tó gba wáìnì omi ara àtẹ̀jẹ́ ara wọn. Olúwa Ọlọ́run jẹ́ káyé wọn bẹ̀rẹ̀ sí ní dàrú o. Gbogbo àwọn tó ń mọ̀ nípa rẹ̀ Ọlọ́run mi agbo wọn kó máa dàrú. Jẹ́ kí agbo wọn túká Olúwa. Bí ìwọ Ọlọ́run ṣe ná tó ṣe rán obìnrin ara gẹ́dàlì tó yàwèrè tó ná wẹ́rẹ́ ara rẹ̀ jáde sí agbo ẹlẹ́dẹ̀ dẹ̀ dàrú. Wọ́n dẹ̀ ya wọnú omi. Ẹlẹ́dùmarè mọ́ kẹ́pẹ́ ọ́. Gbogbo ẹni tó mọ̀ nípa rẹ̀ ọ̀run kọlù wọn kí èdè wọn kó máa dàrú kó máa tú àṣírí ara wọn. Láti òní lọ àṣírí yóò ní bò mọ́. Jẹ́ kó máa tú àṣírí ara wọn. Èdè yìí kó máa dàrú. Ọlọ́pàá tó gba wáìnì inú ilé rẹ̀ ó máa dàrú ni. Inú ilé yóò máa gbóná. Gbogbo ẹnu tẹ́ fi mú ní fẹnu sọ nǹkan rẹ̀ mọ́. Ọwọ́ tẹ́ fi tẹ́wọ́ gbà ní fi gba lẹ́tà ayọ̀ mọ́. Kọ́ọ̀pù tẹ́ mú tẹ́ fi gbé mú ìbànújẹ́ ló máa wọ bẹ̀. Inú tẹ́ fi mú ó ti dinú ègún. Ẹnu tẹ́ fi gbà ọpọlọ tẹ́ gbé lọ ìbànújẹ́ ti kàn yín o. Bẹ́ẹ̀ ló ṣe máa rẹ Jésù Olúwa wa. Mọ̀mí Lísì ẹ sọ̀rọ̀. Ó yẹ sọ̀rọ̀ látòkè wá. Ayọ̀ ọmọ ìjọ mi aleluya o. Ayọ̀ ọmọ ìjọ alelo. Aleluya. Sátánì wò ká o. Kí ló dé? Kí ló dé? Kí ló dé ní Nàìjíríà yìí kan náà? Adẹ́gbàdúrà kí Nàìjíríà dáa. Ṣọ́nà kan ṣe fẹ́ kó dáa lélẹ́yìí. Ṣọ́nà bá ṣe fẹ́ kó dáa lélẹ́yìí. Ọlọ́run á gbà wá o. Àwa kò mọ̀ kan. Ṣé ti ẹ̀rí àdúrà tá a gbà lé nírọ̀lẹ́ yìí? In fact, Ọlọ́run ti gbé wọlé àṣẹ. Gbogbo ẹnikẹ́ni tó wá lóun fẹ́ jà wá lógun tàbí ó ní òun máa fi ẹ̀jẹ̀ sínú tutọ́ funfun fún wa. Ọlọ́run á nà ní pàṣán tí ò ní bọ́ nú ẹ̀.
gbogbo wa pátá la máa jẹ àkàrà àwọn ọ̀tá wa. mẹ́tẹ̀ẹ̀ta Lágbára yìí Ọlọ́run. ilẹ̀ ni ó jẹ́ mo ti pín sí mẹ́ta. Bẹ́ẹ̀mi náà ṣe máa ń dín nìyẹn o. Bí mo ṣe máa ń ṣe gbà mí màá ṣe èkuru ẹyọ mẹ́ta màá ṣe bẹ́ẹ̀mi náà ṣe ń ṣe nìyẹn torí wọn ní ẹni tó bá lẹ́ni tó máa dé kì í ṣíwín torí ìlú tàwa yìí èèyàn gbọ́dọ̀ kíyèsára èèyàn gbọ́dọ̀ sùnlẹ̀ èèyàn gbọ́dọ̀ nà gẹ̀rẹ̀ ṣe rí ọ̀rọ̀ àwọn aráabí ó kàn wá dùn mí pé tẹ bá dẹ̀ wo àwọn ọlọ́pàá tó dá wà o mi sọ pé kò sí o ṣùgbọ́n tẹ bá bẹ́ lómi ìpàdé ìyà tó ń jẹ ẹlòmíì gan wọn máa ń tọrọ ikú fún un nígbẹ̀yìn nígbà tó bá yá tó má rò pé bóyá àwọn rìtáyà àbí bóyá àwọn dàgbà sẹ́nu iṣẹ́ ọlọ́pàá kí ló dẹ̀ fà á ìtútọ́ ti pa sẹ́yìn èmi tẹ̀ láwọn ọlọ́pàá lọ́wọ́ dáadáa mo ní àwọn ọlọ́pàá lọ́wọ́ dáadáa àtàbúrò àti ẹ̀gbọ́n àti àbúrò bàbá àtẹ̀gbọ́n bàbá mo ní wọn lọ́wọ́ dáadáa mo dẹ̀ mọ̀ ẹni tó ya wèrè inú wọn gbogbo wa náà la dẹ̀ pa sínú ẹbí ṣé rí ẹ ṣàjà máa wòran ṣé pé mo sọ́njọ́ kan mo ní àṣírí ò tíì tú o àṣírí máa bẹ̀rẹ̀ sí ní tú ni o kékeré ní ìtarí o ṣé rí wèrè tán gbé lánàá kí tiẹ̀ lórúkọ ẹ̀ ẹ rán mi létí àti tẹ́ni. bùgá àwọn. wèrè tó yájú sí lọ. kò ní bàjẹ́ o ó ti bàjẹ́ báyìí. ó ti bàjẹ́ fún ṣẹ́rí mò ń gbọ́ àwọn voice note kan tó sẹ́ǹdì sí màmá yẹn ara mi dẹ̀ ń bù máa ṣọ pé ṣé èèyàn lélẹ́yìí ẹni tó mọ̀ rí rárá o rẹ́ nìyẹn rí o ókè ńgbà tán bá jà fún justice tán tẹ́bìrìsì bá parí tó bá die down ṣé kó wá di pé bóyá èèyàn kan ní ìrànlọ́wọ́ kan bó lọ sọ́fíìsì èèyàn kan kó wá bá rú ẹni yẹn lọ́fíìsì kó wá ní please what's your name kó wá dárúkọ ẹ̀ ẹjọ́ ṣé nǹkan tó wà lọ yẹn ṣàbọ̀ sí i ìdí nìyẹn tí ẹ̀ gbọ́dọ̀ fi ṣe justice for Mohbad pẹ̀lú ọgbọ́n Ọlọ́run ó dẹ̀ wù mú wúmà yẹn ó wọ̀ọ̀ṣì ẹ̀ in fact ṣẹ́rí ibi tó wà yẹn kọ́ lọ gbé kọ́ọ̀pù ẹ̀ fún o torí bẹ́ẹ̀ ló ti máa ṣe Easter kọ́ lọ gbé kọ́ọ̀pù ẹ̀ fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ìkà àti ṣẹ̀pẹ̀ntẹ́ onípáàdì nídìí àwọn olóbò jíjì olóbò ike gbogbo wọn pátá lọ́lọ́run máa mú pátápátá àṣírí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní túnú tọ́lọ́run bá déyàn lálejò ibo lẹni yẹn fẹ́ sá lọ kò síbi tó lè sá lọ tẹ́rọ ọmọkùnrin yẹn bí tó wà yẹn tẹ́ bá tiẹ̀ rí gbogbo kò sẹ́ni tí ò ta sí bó ṣe bú láti sinẹ́ ló ń bú kẹrìmọ́ ló ń bú irú woman yẹn dẹ̀ sọ̀rọ̀ kan tó jẹ́ pé I fell for the woman ìyẹn mọ́ mi láìtàn ó lóun kò ṣe òsì kò ṣe pé bóyá ó kàn join platform tó náà ń sọ nǹkan tí gẹ́gẹ́ bí abiyamọ ṣé ẹ̀hún dẹ̀ wá ní pé kéèyàn dẹ̀ gbé sórí afẹ́fẹ́ kó gbá àwọn ọmọ ẹ̀ síta kò sẹ́ni tó gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣé mọ̀ pé owó bọ̀bọ̀ yẹn òun náà ná àṣàná ti pín ẹ tí ò lè fún ní ìdí á fún lówó torí mò ń gbọ́ lẹ́nu yọ ní ibi tó ti lọ gbé bọ̀bọ̀ yẹn lánàá ó sá kúrò ní Kòròdú sá lọ Ifọ̀ náà ti lọ gbé wọ́n ní gbogbo ara ẹ̀ ló rùn fún spáàmù. olóbùkún ti dóbò yóò dóbò. bẹ́ẹ̀ ni mo gbọ́ wọ́n ní dábàtì ẹ̀rí nǹkan tó ń sọ pẹ̀ wọ́n ní kò sójúmọ́ kó má gorí obìnrin. gbogbo ara ẹ̀ ló rùn fún spáàmù. onídọ̀tí ni olóòórùn ayé ẹ̀ lábàṣkẹ́ṣì. gbogbo ara ẹ̀ ṣé ayé nìyẹn ṣé rí gbogbo ọ̀tá wa lọ́nà máa fi ṣe. ẹ jẹ́ kó máa gbé bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa gbébi tó wà kó máa ṣe fà ẹ jẹ́ kó máa gbé bẹ́ẹ̀. gbogbo ọ̀tá wa lọ́nà máa fi ṣẹ̀sìn torí ẹ̀sìn àgbáyé ló ṣe yẹn tó bá jẹ́ mi ni mo mi láìtọ̀ mi ti ẹ̀sìn ní dá sí kókò sì wà ń bẹ̀ náà tó bá pè mí gan màá ní mi tí rẹ̀dí mo bí sí mi tí rẹ̀dí àti bá wọn sọ anything kó sì wà ń bẹ̀ kó wà ń bẹ̀ títí di Easter
lórí tó bá kúrò bẹ́ẹ̀ January kò ní mọ yìí oṣù kan péré oṣù méjì nìyẹn kó wà bẹ́ẹ̀ di àjíǹde kó ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bóyá tó bá jáde ẹnu ẹ̀ àárọ̀ mo dẹ̀ wo kinní ọ̀hún náà gbogbo aláàárẹ̀ ni o kò ń ṣẹni téèyàn kan mi ò fáyàn ṣùgbọ́n bó ṣe wà yẹn kò lè lo ṣíbí kí n lo tí máa bá gbé kò lè fi kọ́ọ̀pù mú mi kí n lo kọ́ọ̀pù yẹn even mo fọ kọ́ọ̀pù yẹn mi lè fi mú mi. òótọ́ ni mo sọ fún yín yẹn. ó níbi tó dọ̀tí bẹ́ẹ̀ so ó dọ̀tí bẹ́ẹ̀ yẹn. ni mo rí kinní ọ̀hún tó. ó rí bí aranú ó tiẹ̀ tó rí wọ́lọ́wọ́lọ́. ó lọ rí wọ́lọ́wọ́lọ́. mo wo kinní ọ̀hún sẹ́mu ẹ wo ẹran tó ń bú yàn ẹ wo ẹran ẹlẹ́dẹ̀ tó ń bú yàn mo rí kinní ọ̀hún bó ṣe rí kọ̀ọ̀gùn ìgbà yìí ẹ̀bí gbẹ̀tọ̀ máa gbé mi even bọ́dà drum omi 100 litres sí kò lè kún mo wo kinní ọ̀hún lára ti so gbogbo ara ló ti so tán torí wọn kò wọ́n tó sọ́run. ẹ má jẹ́ kí n wúkọ́ o. nígbà tí ìyá oníyà ìyá yẹn á tẹ́gbẹ́ ìyá ẹ̀ torí èjì ẹ̀ ò lè tó èjì ọmọ ìyá yẹn. èmi gan wo woman yẹn lánàá nígbà tó open camera mo ní ṣé ẹni tí wèrè yìí ń bú lélẹ̀ very pretty woman. ẹni tó yẹ pé tó bá rí o lè túbà tẹ̀sí débi pé mo gbọ́ tó ń nígbà tó ń play voice note ẹ̀ pé tó bá bí ẹ̀dá kó wá sí kó o lè wá sẹ́kọ̀ọ́ pèkínní kan olóṣìkè ó ṣàbẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi tí n bá rí ẹ máa ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ ni àwọn kìíní ọ̀rọ̀ àlùfáàṣá tí ò yẹ kọ́mọlúwàbí sọ eléyìí yẹ kó kó àwọn dìdìrì tó kù lọ́gbọ́n torí irú wọn sì kù àwọn tó kóra wọn jọ àwọn ẹgbẹ́ kí lọ́kọ́ ó ṣe tán kóra wọn jọ sórí pílátífọ́ọ̀mù kan ẹgbẹ́ ọkọ̀ kò òkùnkùn wọn ẹ̀kọ́ ń bọ̀ọ̀dù àwọn èyí tán kílèmù pé wọ́n wà nílé ọkọ nù wọn pé ilé ọkọ wo náà wà ìríwo la rọ́kọ ìríwo la ríyàwó ìkan tiẹ̀ wà nù wọn tó sọ ọ̀rọ̀ ní jẹ ṣé àná ni àbí jẹta tó rò pé òun sọ̀rọ̀ sí Kẹ̀rímọ́ bóyá bẹ̀rẹ̀ láti ló sọ pé kọ́nà pèrè òun ló ń pàyà òun tó ń fọ́gi mọ́ lórí. bẹ́ẹ̀ ni Kẹ̀rímọ́ náà dẹ̀ ní lóòótọ́ ni pé ó suffocate ìyá ẹ̀ nínú ṣọ́ọ̀bù ìyá ẹ̀ ni. ṣé irú àwọn yẹn kọ́ ló yẹ kọ́lọ́pàá lọ gbé? ẹjọ́ irú evidence wo là ń wá? irú evidence wo la tún wá? ṣé irú àwọn yẹn kọ́ ló yẹ kọ́lọ́pàá lọ gbé? irú àwọn yẹn ló yẹ kọ́lọ́pàá gbé? àwọn in fact káwọn ọlọ́pàá yẹn mo rọ̀ wọ́n ní o gbogbo nǹkan gbàtọ́ jẹ́ pé àwọn kan ti gba wáìnì ṣe àpá àwọn tó ń gba wáìnì náà máa gbé kéèsì ẹ̀ sí abẹ́ kápẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín o. kò kú kọ́bọ̀dù àwọn náà kí lẹ wí. mo là ń gbọ́ yín. fúnra wọn náà tó àṣírí àwọn jáde fúnra wọn so tó bá wù wọn kán yí padà o èmi ṣàní pé justice yìí ó máa jáde ṣẹ́rí gbogbo àwọn tó ń fẹnu wa rọ́ọ̀fù yẹn tẹ́ bá rí bí wèrè yìí bó ṣe ń sọ̀rọ̀ ní àná tó wá ń pe láìtọ̀ ní she's my sister lẹ́ni tó ti bú tó ti wọ́lẹ̀ ó ní I cannot insult her she's my sister pé láìtọ̀ ló wọ́kọ́ ń bú òun wọ́n lókè bí evidence tiẹ̀ jáde woman yìí ti send evidence àwọn evidence tiẹ̀ dà ṣé mo pẹ́ lómi tó bá ti wà lórí social media kò sí nǹkan tó respect mọ́ a máa jábọ́ ẹni àwọn ni torí pé gbogbo àwọn èèyàn kò di papọ̀ sórí social media wọn they don't know who is who wọ́n máa sọ̀sọ̀kúsọ ara èsì ọ̀rọ̀ ẹ̀ ara èsì ìwà ẹ̀ lówó tí ò dẹ̀ ní bọ́m̀bẹ̀ kò ní bọ́m̀bẹ̀ ṣebí tẹ́ni ológo lọ́ta wọn ṣebí gbogbo analysis a ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tipẹ́ ṣebí mọ́ọ̀sẹ̀ ẹ̀lẹ́tún repeat lẹ́ni ṣebí òun làwọn kan ẹ̀ṣẹ̀ ń gbọ́ tó ẹ̀ṣẹ̀ ń sọ bọ̀bọ́ yẹn sọ̀rọ̀ débi pé kò sẹ́ni tí ò ta sí ẹjọ́ kíná gbé kíná ṣé nítorí ìbò mohbad ẹni tó ti kú ṣé torí pé àwọn justice òkú òórùn olóko òdòrò irú yẹn gan ṣe rí àwọn obìnrin tó ń latán lẹ̀ fún obìnrin yẹn gan irú kan náà máa jẹ́ ṣá torí oníkálukú
ló ní choice tiẹ̀ so irú kan náà máa jẹ́ torí kò lè ever rí any responsible girl láti latọ́ fún un torí òkú òórùn ni ẹni tó jẹ́ pé orí afẹ́fẹ́ náà gbé pé gbogbo ara ẹ̀ lórùn fún yín ìṣekúṣe lánàá gbogbo ẹ̀yin tó kù tẹ́ nǹkan tó bá wù yín kẹ́ yí padà ṣe rí àǹtí wù mí ti ewu wọn àṣànà wẹ́ẹ́ mú mọ̀ pé nǹkan ti wà confused náà ó ti kò mọ nǹkan tó lè ṣe mọ́ ni ṣùgbọ́n kí ló wá dá dúró láti lè sọ pé nǹkan báyìí ló ṣe ọkọ òun nǹkan báyìí ló ṣe mohbad kí ló dí lọ́wọ́ kí ló kéèyàn sòótọ́ kó bẹ́tà ju pé kó parọ́ kó wà láàyè lọ àwọn àǹtí ṣẹ̀pẹ̀tẹ̀rí náà wọ́n gbogbo àṣírí náà ti mọ̀ wọ́n ti kọ̀ǹfẹ́sì fún wọn ẹ wo etú tí àwọn ọlọ́pàá pa fún bàbá ńgbà tí bàbá lọ́kọ̀ repetition nípa environment àṣẹ wáìnì náà ti gbà àṣọ ti gba wáìnì ni wáìnì tó máa wú ẹlòmíì nìkún ló jẹ ló mu wẹ́ èmi ní wípé gbogbo èyí tó kù tẹ̀ ń gbọ́ àwẹ̀ àtàná yẹn náà ṣá gbogbo àwọn anti-justice yóò dàbẹ̀ ni pé ara rọ̀ wọ́n díẹ̀ wọn ò fọ́n jẹ́ àtàbọ̀ṣe fọ́n torí mi máa rìn kiri lórí platform mi ò rí kó máa fọ́n tata mọ́ ọ̀rọ̀ ibi tábàdì mọ́ ṣe sọ̀rọ̀ pé ẹ mọ̀ pé ní àárín ara wọn ẹ̀rù ń bà wọ́n nú wọn kan tí ì lè sọ jáde ṣe rí bọ̀bọ̀ yìí ní tiẹ̀ ó ti bàjẹ́ fún lóòótọ́ ó ti bà abiyamọ ìṣépè fún abiyamọ ṣùgbọ́n fún ọmọ ọlọ́mọ ṣùgbọ́n ó ti bàjẹ́ fún ọmọ burúkú tó adójútì ìyá ọmọ adójútì òbí ni ọmọ yẹn ni ọmọ kò tó ó ti bàjẹ́ fún tó ń pẹ̀lẹ́ ní kò ní bàjẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ wọn ní ìyá ẹ̀ ṣẹ́mọ̀ ilé wọn ní ilé la ti ń kẹ̀ṣọ́ ròde ọmọ tá a bá tọ́ ìta la ti máa mọ̀ ìta la ti máa mọ̀ ó túmọ̀ sí pé kò gbẹ̀kọ́ lẹ́nu ìyá ẹ̀ torí ẹni tí ìyá ẹ̀ bá kọ́ tó bá gbẹ̀kọ́ kò ní máa lánú pàpà kó máa bú àwọn tó tóbi lọ́mọ àwọn tó ti bí ẹgbẹ́ náà ti bẹ́ẹ̀ tó jù lọ lókùnrin lóbìnrin kó máa bú èèyàn lérí nǹkan tí ó lérí pé kí la gbé kí la jù ìsàtẹ́ni ẹni bá di ẹ̀rọ ọ̀rọ̀ àforí ara ẹ̀ gbé àdúrà ẹ̀ ní òní lọ lásán gbogbo ẹnikẹ́ni tó bá mórúkọ ẹnikẹ́ni nínú wa yálé káàkiri tàbí tó bá mú ọ̀rọ̀ wa yálé káàkiri bí Kristi ti bẹ tẹ́mi ẹ̀bẹ̀ ẹni yẹn máa rí ìbínú Ọlọ́run gbígbóná ìbínú Ọlọ́run ní gbígbóná òjò ìbínú Ọlọ́run ní gbígbóná ó máa rọ̀ nínú ẹni bẹ́ẹ̀ lórí gbogbo àwọn tó ń jẹ́ pé wọ́n justice yìí ọ̀tọ̀ ní nǹkan tó ń ṣe lẹ́yìn ọ̀tọ̀ ní nǹkan tó ń ṣe lójú gbogbo wọn pátá náà máa ń ìbínú Ọlọ́run gbogbo bí aṣọ ìkélé tẹ́tìlì ya ó máa fọ́ gbàṣọ ìdòdú wọn ya á tú àṣírí wọn síta mo dúró náà tí bá tún lọ́rọ̀ máa náwó sókè ẹ ṣe gan pẹ̀lú gbogbo wa. ẹ ṣe màmá Kayus olúwa ló ṣe. Kayus boy Kayus. ẹ parí mo gbóhùn èyí sí lábí ẹ kú ètò. Yes sir. mo ń dá yín lóhùn sẹ mo ń dá yín lóhùn mo ní mo ẹ kú ètò mo ń dá yín lóhùn ṣé ẹ ń gbọ́ mi. My question is that tó tẹ̀lé láti ẹ̀ tí the former IG wà bẹ́ẹ̀ nígbà Buhari àtẹlẹ tó wà bẹ́ẹ̀ sí ṣé wọ́n fẹ́ sọ pé wọn ò gbọ́ anything nípa Mohbad rárá. wọ́n gé tí wọ́n lọ ni. ṣé wọ́n fẹ́ sọ pé wọn ò gbọ́ anything tí wọ́n fẹ́ sọ pé wọn ò gbọ́ anything nípa ọ̀rọ̀ ikú bọ́ ẹ̀ ìyẹn kan àwọn ọlọ́pàá tó gba wáìnì tó gbà bọ̀dẹ̀ tí wọ́n ń ṣe àṣìṣe oríṣiríṣi tí wọ́n tó rí pẹtíṣọ̀ tó ṣe báwo pẹ̀tì bá lọ síbẹ̀ láti gbà pọ̀tù tí wọ́n ní sí àwọn kan ló ṣàwà ní dìtì lálẹ́ ẹjọ́ ẹ̀ àwọn ọ̀gá wọn ṣé wọ́n gbọ́ sí ìṣù content investigate ìyẹn kan èkejì gọ́ọ̀nà kí ni rísì tí gọ́ọ̀nà fi wà nílùú kí nìdí tí Sanwó-Olú fi wà nílùú ṣe bí nítorí pé kí ìlú má bàa bàjẹ́ ni ṣé ẹ mọ̀ pé orí ọ̀rọ̀ tí bá rí kò ní jẹ́ kí Nàìjíríà ní ìfẹ́. wá ìtẹ́ pẹ́ máa ń dúró níbi tí nẹ́tíwọ́ọ̀kì ti dá báyìí nẹ́tíwọ́ọ̀kì yín ò dá o. ó kẹ́ ẹ̀ gbọ́ mi dáadáa. ó ń ráhùn ni ó ràn bí ẹni tó kó pàṣẹ pọ̀. báyìí ńkọ́. ó sì tó dáa díẹ̀. báyìí ńkọ́. ó sì tó dáa díẹ̀. ẹ ti bẹ̀rẹ̀. báyìí ńkọ́. àló tún dáa díẹ̀ ẹ̀ lè bá wa dọ́bù táàpù lọ́dọ̀ yín bẹ́ẹ̀ o. ó yá máa sọ̀rọ̀ yín lọ à ń gbọ́ yín.
wọ́n ní IG tó lọ àti ilé tó wà bẹ́ẹ̀ sìn títí lórí Sanwó-Olú kí ni ìdí tí gómìnà fi wà nílùú ṣebí nítorí gbogbo àwọn kéèsì báyìí náà ni gómìnà ṣe wà ní tí wọ́n fẹ́ sọ fún wọn gbọ́ anything nípa ọ̀rọ̀ Mohbad tí gbogbo wọn keep silent tó wà fi di ọ̀rọ̀ pé ọlọ́pàá ń gba wáìnì nísìnyí tí wọ́n fẹ́ sọ fún àwọn òpó sí ìṣù yìí nítorí kò tiẹ̀ yé mi ó kàn wò pé àná gbogbo àwọn kan báyìí kò lè jẹ́ kí Nàìjíríà ní respect in outside country ọ̀lẹ̀ fún wa lé bó tẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń lọ Ọlọ́run náà ìwé báwọn ìgbé máa jẹ́ ń ṣe sí wọn nítorí àwọn ìwà wa ní nílùú wa president ò ń ṣe rádaràda àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ ń ṣe rádaràda ọlọ́pàá ń ṣe rádaràda so kò lè jẹ́ kí àwọn tó wà ní diaspora kan respect wa ní outside country ewu tó ọ̀rọ̀ ikú ọmọ yìí kò ṣe Nàìjíríà nìkan ló ti jà káàkiri ni kọ́ndé kí justice ẹ̀ kó dẹ̀ lè kó tó yìí in fact kò lè dùn mí nígbà tó tẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ikú ọmọ tó kú sínú BRT yẹn àrójú tu ẹ̀ ọmọ ilé ìṣe first time kí náà kó ọmọ ti school tí bí tí wọ́n pa àwọn ọ̀rọ̀ àrójú tu ẹ̀ so kò lè jẹ́ kó dùn mí àgbà àwọn kan báyìí wọ́n máa affect wa ní outside country kò ní bá jẹ́ káwọn àwọn abroad yẹn kán máa respect ọmọ Nàìjíríà níbi tó máa dé wọ́n máa fọwọ́ rọ wá sẹ́yìn ni gbogbo àwọn kan báyìí kò dáa so ọ̀rọ̀ ikú Mohbad mi ò understand ìyẹn kan èkejì nílẹ̀ Yorùbá sista tẹ́ni wọ́n máa ń rò òkú tó bá fẹ́ di pé ọ̀rọ̀ ẹ fẹ́ dojúrú débi tó yẹ pé wọn ò fẹ́ ká get justice kí Mohbad kó lè sòkò ọmọ ẹ̀ kó jẹ́ kó ń rò kọ́sùn mo gbọ́ pọ́n ní àwọn Èkìtì ti dúró pọ́n lọ pọ́n rẹ́dì láti wọ́ ọmọ ẹ̀ gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nípa ikú Mohbad wọ́n tó bá rò òkú ọmọ yẹn gbogbo ló máa lọ sí láìpẹ́ ọkàn everybody ló máa lọ sí tí ò ní pẹ́ ọkàn ọmọ Èkìtì lèmi náà mo dẹ̀ ti gbọ́ pé orúkọ bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ tó bí wọ́n bá rò òkú ìsẹ́lẹ̀ rò òkú gbóná bíi ti tiẹ̀ bẹ́ẹ̀ yẹn àgbogbo àwọn tó lọ́wọ́ sí ìwọ ní Naira Marley o ìwọ ní Sam Larry o ìwọ ní ìyàbọ̀ gbogbo anybody whoever tó bá lọ́wọ́ sí wọn ní scot free lórí táwọn sọ pé nígbà táwọn ìgbà kan fẹ́ máa fọ́ pa Wùmí lórí lè mẹ́kọ̀ àkọ́ra sọ pé kó jẹ́wọ́ irú ẹ̀wọ̀ ló jẹ́ kó sẹ́ni tó máa sọ pé òun mọ̀ pé Wùmí ló pa ọ̀bọ ẹ̀ ṣèbí Kàrímọ́ fún ara ẹ̀ tẹ́ máa ń lísì sáwọn fọ́ọ̀sì Kàrímọ́ lẹ́jọ́ mẹ́ta ẹ̀ ó fi ń jẹ́ kó yé wa wípé ikú Mohbad láti inú ilé mẹ́rin ló ti ṣẹlẹ̀ lóru ọjọ́ ẹ̀ oúnjẹ gbogbo statement lady yẹn ń push síta oúnjẹ kó máa yé àwọn èèyàn wípé Mohbad kò ṣàìdé ẹ ti ẹ fẹ́ sọ fún mi pé Wùmí ò ti ṣàlàyé fún bí wọn tó ṣẹlẹ̀ lóru bí ẹ láàrin pẹ̀lú ẹ̀ láti ṣàlàyé fún torí òun kò expect pé ó lè padà wá kẹ́yìn sóhun at last tẹ̀gbẹ́ from the beginning ó ń support Wùmí ó ń support ìyẹ́ òun ṣe bá èmi àti spirit Mohbad kó wọnú ẹ̀ àbọ̀ náà tó fẹ́ gbàkóso tó fẹ́ di gbóhùn náà wá kẹ́yìn sí wọn tàbẹ̀ sí ń gbọ́ oríṣiríṣi so pé Wùmí pé ó confess èmi mọ̀ ó dá mi lójú wípé òun ló pa ọ̀bọ ẹ̀ gbogbo àwọn tó dẹ̀ lọ́wọ́ tó ń join hand together láti lè finish Mohbad gbogbo pátá wọn ò ní lọ láì jìyà so ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. ẹ ṣeun adúpẹ́ ẹ káàbọ̀. Yes, right. Infinity mo kí yín káàbọ̀ sórí ìkànnì Tẹ́ni ọmọ ológo ẹ káalẹ́ mà ṣé ẹ wẹ̀ lẹ́yìn mà ṣé ẹ tí wẹ̀ nínú jacuzzi. àmì ìwé tún dọ̀sẹ̀ tó ń bọ̀ kí tó wẹ̀ àbí nǹkan lọ́sẹ̀ ṣáà ni. exactly mo lè wọ́n tún bí ẹ ṣọ́ra yín ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ sọtẹ́ni ẹ̀ wọ́n bá sí ọgbọ́n. ṣe rò pé lánàá tá a pè ní ẹlẹ́wẹ̀ lọ́wọ́ nínú jacuzzi mi fẹ́ wẹ̀ ní tiwa ni. mi ò ṣe jacuzzi o ẹjọ ẹ má link mi o. mi fẹ́ wẹ̀ lọ́wọ́ mi fẹ́ lọ wẹ̀. no mi ìwẹ̀ mo wà nínú bathtub mo ti rẹ́ra mi síbẹ̀ fún bíi 1 hour so mi ti wá ń sùn. Can you see? Ìjàyé. mo sùn mo tún. ṣé wàá fi wáìnì sẹ́gbẹ̀ẹ́ tẹ́ ń gbé wáìnì gẹ́? Oh my God. mi kò sí wáìnì o mo kàn tiẹ̀ lọ́gàrà mi kí wọ́n ra ariwo kan. no kò sí wáìnì. ṣé kò sí yẹn lẹ́nu? nǹkan tí ọ̀rẹ́ máa sọ ni pé above all this situation àtúbọ̀tán
ká máa rántí àtúbọ̀tán àwọn ọlọ́pàá tó ń gba bribery and corruption. Who is that? Wọ́n ti gbàgbé àtúbọ̀tán. Wọ́n ti gbàgbé wípé àṣélẹ̀ làbọ̀ abá. Wọ́n ti gbàgbé nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la. Èmi máa ń like ẹni tó bá ń ronú jinlẹ̀, tó ń ro ọ̀la. You need to think about tomorrow before you make any decision. If you think about today, ẹni yẹn ọpọlọ ẹ kúrú. You need to be thinking about tomorrow, àtúbọ̀tán. So it go far. Obi àṣà àwọn youth it go far. Kàn máa gba bribe àtẹni tó rà, àtẹni tó gbé lọ, àtẹni tó ń fún. Because ṣẹ́ni tó bá máa gba bribe, táwọn máa ṣe everything. We know that Nigeria is of a bribery and corruption country. Every little thing, tips. There are some tips that is good, and there are some that is not good. Ẹnikẹ́ni tó bá fẹ́ gba bribery and corruption kò gbọ́dọ̀ jẹ́ nínú case ọmọ yìí. Because ẹni tí ó kúrì gan, àbọ̀mọ tí ó ń ṣe bí tó ti ń pé bí ọdún kan ọdún méjì tó mọ ọmọ bá ó mọ̀ pé case ọmọ yìí ò ń ṣe ordinary. Ó dẹ̀ mọ̀ pé kán fi lọ wú gan, ó ní divine power lọ nínú. Ó dẹ̀ mọ̀ pé tí àṣírí ṣe ti ń tú títí di wákàtí kò ń ṣe ojú lásán. He knows that there is even backup with this. Everybody knows. Tó ti jẹ́ all wide world ló dìde. So irú ìyẹn lẹ wá decide pé on gba wine wọn anybody tó bá wà ń bẹ̀ gan tó fetí gbọ́. In fact ó máa dàbí pé ó pẹ́ lójú wa ni kò ní pẹ́ rárá. Tẹ máa rí everybody tó bẹ̀rẹ̀ sí gba slap tiwọn ní kankan níbi tó yẹ kán ti gbà wọ́n bẹ̀rẹ̀ sí gba slap tiwọn ní kankan because ọmọ yẹn mọ̀ pé bínú ṣe ń bí tí ò dẹ̀ ní sinmi tó ń lọ kiri ó ti rí a lot of people tó ti lọ kiri pẹ̀lú ní around September December yẹn a lot of them not ti change nísìn not ti gba àwọn not ti dé abẹ̀yìn bẹ̀bọ̀jẹ́ nísìn so nísìn ọmọ yẹn ó ti wò àwọn díẹ̀ tó wá kù tó dáa náà ló ń try láti ginger pé wọ́n máa dákẹ́ and all that nínú ẹ̀ náà la wá rí pé àwọn kan ń bribe àwọn kan ní it doesn't matter when some people talk I just feel like do they even have conscience at all is there àbí human right ni wọ́n ni ṣé heartbeat wà ń bẹ̀ ṣá because ó ní ká tó dọ́mọ ọmọ ẹyẹ lóró ká kọ́kọ́ fi ọ̀rọ̀ ro rẹ ní kẹ́ tó fi píìnì gún ẹlòmíì ẹ kọ́kọ́ fi gúnra yín pa wá àbá tó bá jẹ́ ni tó relate mọ́ yín because èmi máa ń fira mi sí shoes ọmọ yẹn mo máa imagine what pains was going through when he wakes up back nínú casket yẹn bó ṣe fún pa another nǹkan tó go through kó tó wá dákẹ́ eventually mo máa ń ro ṣèké kó wá jẹ́ pé irú ìyẹn tẹ́ bá rúra jinlẹ̀ bẹ́ẹ̀ ìgbà tẹ́lómi gan tí ò tiẹ̀ fẹ́ gbóòótọ́ tó bá sọ pẹ̀lú mi àti brush ẹ̀ sí rán men we are heartless. Another thing ni pé I see that there is a lot of lesson and I know that a lot of people they've been taking lesson from one way or the other and out of this most case they've been taking lessons a lot of lessons either ìyá ni o níjọ́ ọmọ ni o either ọkọ ní ìdá ìyá ni o either grandma either grandpa ni o either ẹni tí ò tẹ̀ wá fẹ́yàwó rárá tó kàn ń gbóbìnrin sùn gbà kó máa lọ something like that ẹlẹ́kọ̀ọ́ wà a lot of lessons to learn fẹ́ni tí ó bá oníta bá fojú sílẹ̀ àrímú fẹ́ni tó bá ní òye a lot of lessons to learn. Then I know that definitely justice is coming. Justice yẹn ó ń bọ̀. Ọ̀nà tó máa gbà wá èmi ò mọ̀. But I know I have that faith pé justice ń bọ̀. Because nítorí ẹ̀ náà ni pé kò fi àwọn tó ń jà ní òdodo àti òtítọ́ kò fi wọ́n sílẹ̀. Ó yìí máa lọ nudge spirit wọn pé ó yá help me because òun fúnra ẹ fẹ́ sinmi. I understand. So èmi kàn believe pé majorly ni pé ká máa gbàdúrà ká máa sinmi wọ́n ní onígbàgbọ́ máa sí ìsinmi láàrin ọ̀tá ló wà ká máa sinmi because gbogbo tán ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ lẹ́ǹkan gbogbo tán ti sọ̀rọ̀ tán ti sọkọ́ tán ti sọ̀rọ̀ tán ti ṣe gbàṣàwò everything mo ń bọ̀ ọlọ́run kò pẹ́ lógún ọdún everything within just one day like this ọlọ́run máa fi ara ó máa fi jàdánù ó máa ṣiṣẹ́ ní àṣepé ó máa ṣe and that justice will come and the àṣírí tó ń tú ní ọ̀tún tó ń tú lósì bóyá ìṣe wọn máa tú nìyẹn díẹ̀díẹ̀ tá a máa mú map yẹn together tó máa do díndín but àwọn question tèmi kàn ní ni pé why
why tí àwọn police tí wọ́n ṣe why tí wọ́n ṣe effective investigation why tí wọ́n ṣe ẹ̀tọ́ nǹkan tó yẹ kán ṣe don't seal ibẹ̀ wọ́n ṣe effective investigation wọ́n kàn ṣe lóore fe so obvious this thing is so obvious that in fact when don't bribe yẹn gan àti kìnnì kan is a tip of the iceberg. I don't think that's it because I was hearing it around last year pé $500,000 or $500,000 $5 billion or something like that lọ́rùn sínú pé kí kéèsì máa kó dá ẹ̀ down. I think it's every sector. Anonymous ti sọ láti bẹ̀rẹ̀ ló ti wà compromise ṣé báwọn náà l'Anonymous báwọn náà ni. It is well. I think it's every sector. Lati to attach more case. Lati lo bribe one for real. As in millions to really to we would that in share 90,000 down or whatever. I want guy. I want going. Me fi party really block mouth one. Don't tie hands one. Something like that. Only more wow. Why ti if you are conk by she? Why ti I want. Why tí àwọn tí wọ́n jẹ́ àwọn big guns tó ní interest nínú case mohbad báyìí tó fi wá ń gbẹ́sẹ̀ lé báyìí mọ̀ nǹkan bẹ́ẹ̀ màá tún wá wò pé why tí Wunmi why is she not talking about the most death up till now ọdún kan ó pé because nǹkan tẹ́mi gbọ́ last ni pé ìgbà tó wá sí corona inquest ó ní wọ́n ní ṣókí wá ló lè sọ pé ó lè tẹ̀ jẹ́ ikú tó pa ọ́ nǹkan tó lè kàn tẹ̀ sọ ó ní kàn jẹ́ kí autopsy jáde so if you that autopsy jáde everybody wá tún kúkú gbé orí lọ sí ọ̀dọ̀ autopsy pa ó fẹ́ jáde kó tó wá di inconclusive so I was thinking why because a lot of why there is no answer and that answer that there is none that means it points a lot to her that men ìgbẹ́rùn lára o something like that because it's so obvious. And why our government, why are they so reluctant in solving the case? Why are they so reluctant in solving most cases? There's no what do you call that thing? There's no forensic done. All the simple things that they would have done within 1 week is not done. Coupled with what's it called? Sami Larry. Tony, no case to answer on God. You know, all the puzzle is just together. I'm continue to find when you're listening. Obvious. But why are you not doing the truth? Why? Our Nigeria ni president is fake. Our president to my Jawani yani because after a while I'm not going to da. Why even compare a lot of whys that there is no answer for? So that is a red flag. You pay number one, number two. I want to think bon kwan and to pay why to one feel Wunmi should be Wunmi should be a witness instead of a prime suspect. Why would that be? Why? I don't get it. A lot. Why are they giving Wunmi a soft landing? Why? Why they don't pet here, don't guide here, why? And they said they want to give a true justice. I don't think they will give a true justice, but justice is coming definitely. Because I don't know why we're so wicked in Nigeria and we're kò sí emotion I can feel or any kò dára wọn rò bóyá tọrọ ọmọ yẹn ti kú lọ ọmọ yẹn need the rest as well apart from pé àwọn youths ọ̀la kí wúrẹ́ má tún ṣẹlẹ̀ mọ́ ọmọ yẹn fúnra ẹ̀ náà need the rest as well so I don't like talking about it because about it ó máa ń bà mí nínú jẹ́ so a lot of whys that I see there that I see that ìwà wa lọ́lọ́run fi ń yan olórí orílẹ̀-èdè fún wa. So ìwà wa ní Naija ìwà wo dá rárá tó yẹ káwọn èèyàn come together kí wọ́n ṣe bó ṣe tọ́ bó ṣe yẹ kán ask fún òtítọ́ àti òdodo nípa báyìí ni ẹ ṣe báyìí ni kò ṣe rí kán dẹ̀ máa gbà but no wọ́n máa ti fún wọn lówó wọ́n ti dákẹ́ why tó jẹ́ pé inú justice for more ni wọ́n ti ń fi owó ran àwọn èèyàn lọ́wọ́ cash and kinds
Why? Why didn't they go and do it in Wumi's people? Why didn't they share cash there? Why is it, justice for more? Gallant soldier, want to feel one leg panic, no one tick in okay, tick later. Why? If Wumi is innocent, why are they doing that? Why did you want to help one before? Or before justice for more? Why is it injustice for more? And why targeting people injustice for more? Why? So a lot of why that won't come from out here, that don't come and store be until no polo. It's not done. It's not done. City when it's about your I'm feeling Juni. It's not good. It's not this kind of thing that you now say, if fill the shop up. Taluma fún ẹni 2.5. So báwo ni wọ́n ṣe mọ̀ pé owó yìí kò wá ṣe generational cost for put sínú life àwọn ọmọ ọlọ́mọ tó bí. Nígbà tó lọ gba owó, what is 7 million? 7 million. So what if tó bá yẹ pé òdi wá ní rí 7 million yẹn mọ́ tí tó máa fi jáde láyé àti ìrandíran títí dé ìran kẹrin? It's not good. It's not good. I don't know why people don't think, but I believe that little of us that think and have wisdom of God will be able to pray for justice for more, so that I can come early and come on time. So now I by His grace, it is well with us all. Yami, thank you so much. God bless you. Everyone double tap your screen there, like and love and share. Carry a share. Bẹ́ẹ̀ kú gún one gift. Tẹ́ fún one gift. Tún lè tẹ́ kíní. Tún la àwọn lè fún mi gift. Mo tún gbàdúrà fún yẹn lè fi gift báyìí sáwọn wòlíì yín ni ó yẹ sọ̀dá mẹ́wàá. Olúwa sọ fún mi pé ẹ̀yin mẹ́fà kan wà bí. Tẹ́ wá lẹ́tà lu òyìnbó wọ́n ní kẹ́ fi 500,000 sílẹ̀. Ṣáì. Rí níjọ́ kejì. So Sam Larry tó sọ pé all station is settled. Now ó ti wá ṣé kò ti fara wọ̀ sí. Yes, sure. Hello? Hello, caller. Mr. Pierce, àbí Mr. Chef, àbí Mrs. Chef ló kàn. Mrs. Chef. Sister Penny. Ẹ bá gbóhùn sókè. Oh. Ẹ kú ètò. Ẹ kú ìgbà gbogbo. Ọlọ́run kò lè jẹ́ kí anybody ká fi ọmọ tí. Ṣé rí ìlú yìí kọ́lọ́n kò ṣàánú? Ọlọ́run kò ṣíjú àánú kò fi wo àwọn èèyàn gidi tó wà bẹ̀. Because púpọ̀ náà àwọn èèyàn tó wà ní ìlú yẹn náà ìbàjẹ́ ti mú wọn lẹ́wù. Ìbàjẹ́ ti mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́wù. Okay, just now before I go to this platform, mo pass through platform a guy, Paparano, and he asked a question. Nígbà táwọn guys kan tí wọ́n sọ̀rọ̀ ń bẹ̀. Wọ́n wá béèrè lọ́wọ́ wọn pé ó ní tó bá jẹ́ pé ẹnìkan béèrè pé kí ló dé tí wọ́n ń ṣe sá kiri. Nítorí tó bá jẹ́ pé ọwọ́ ẹ̀ mọ́ kí ló dé tó ṣe sá kiri. Ṣé mo máa bíbù yẹn wọn ò rí ọ̀rọ̀ sọ? Wọ́n bẹ̀rẹ̀ sí ṣe pé wọ́n ní kọ́ lọ máa bá ìyàrá bàbá wọn kọ́ lọ máa bí ọkọ lọ sí police station. Paparano wa sọ fún wọn pé ṣé wọn ò mọ̀ pé pẹ̀lú ìwà àti gẹ̀yìn gangan ń fura rẹ̀. Ó mìíràn pé guilty conscience gan ó wọ́rí òun gangan fúnra rẹ̀. Yàtọ̀ sí pé àwọn tí wọ́n ń tà láti máa ṣe ní pé nǹkan tó ṣe dà òun gangan fúnra rẹ̀ lò. Guilty yẹn ó ń ṣò nínú ìwà ẹ̀ àti ìṣesí ẹ̀. Wọ́n tún wá béèrè pé okay now nígbà tí ìyá bọ̀bọ̀ yìí sọ pé ọjọ́ Monday ni ọmọ òun ti lọ kí ló dé tí àwọn ẹnìkan wá ń sọ otherwise àwọn pípọ̀ yìí wọn ò tún ní nǹkan sọ wọn ò ní nǹkan sọ sí lórí ẹni kọ́ lọ máa béèrè lọ́wọ́ ìyá mohbad kọ́ lọ máa béèrè lọ́wọ́ ọlọ́pàá. That brings me to the fact that ṣé even gbogbo àwọn pípọ̀ yìí tí wọ́n kóra wọn jọ tí wọ́n ń ṣe gbogbo òṣì tí wọ́n ń ṣe rádaràda yẹn kò ṣe pé púpọ̀ nu wọn bí gbogbo ọ̀rọ̀ yìí náà ṣe lọ bọ́ ṣe ṣàlàyé ẹ̀ ó ṣe pé wọn ò mọ̀ pé ọwọ́ ọmọ yẹn ò mọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ sí mò wọ́n mọ̀
bó ṣe rí ní ìlú yẹn ìbàjẹ́ ó ti wọ oríṣiríṣi àwọn èèyàn lẹ́wù. Then àwọn èèyàn tún wá wà nídìí pé all this gender stupid thing. Okay, now they were asking somebody one day, akíndé tó ṣe jẹ́ pé tó bá sọ̀rọ̀ lady yìí ó ti ẹ̀ fẹ́ gbọ́ the other side nǹkan tí ọmọ yìí ṣe tí kò make sense. Ó ní nǹkan tí ẹ láìkẹ́ torí pé ọmọ yẹn wà beautiful. I was like, wow. As in, ọmọ wèrè tó láìkí tó beautiful ló ń gba nǹkan níbi tán ti ń sin ọkọ rẹ̀ tó ń ná gba nǹkan látẹ̀yìn yìí o. Ó dẹ̀ beautiful ló ń ná gba nǹkan látẹ̀yìn yìí o. I was like, mama, ẹ jọ ṣé ẹ̀yin náà ẹbí mu àbí ẹ lè gbé ọmọ yẹn fóṣù mẹ́sàn-án. Ṣé ẹ mọ̀ nǹkan tó ń pè ní pé kí ọmọ kó bọ́ lọ́wọ́ abiyamọ, ọmọ tí wọ́n ti kọ́ dé lẹ́wù yẹn kó lè jábọ́ lọ́wọ́ abiyamọ for no reason, kó lè má sí ẹni genuine reason kẹ́nìkan má lè sọ pé nǹkan báyìí kó tó wá máa fi àwọn òbí ọmọ yẹn kó máa fi láre báyìí. Ṣé ẹ mọ mílíọ̀nù nǹkan tẹ̀ sọ ṣá? Now, because somebody is beautiful, ẹni tó bá dẹ̀ ti ṣẹ̀ kò gbọ́dọ̀ jìyà ẹ̀ṣẹ̀. Because I don't understand bí àwọn èèyàn wa bí wọ́n ṣe máa ń reason. Ìkókó yẹn kò yí anybody. As in me, I can't really comprehend. Because mo máa ń wo bá àwọn èèyàn mi bó ṣe máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mohbad àbí like ṣé yànjẹ̀ làwọn ilé ìṣá? Ṣé èèyàn ní àwọn ilé tó ń sọ̀rọ̀ yìí? Ṣé wọ́n ní ẹ̀gbọ́n? Ṣé wọ́n ní àbúrò? Ṣé ẹ̀jẹ̀ ń flow nínú ara wọn nínú vein wọn? Ó jẹ́ kó tó jẹ́ pé ó máa ń ṣe èèyàn ní kàyéfì gan. Because àwọn pípì wọ́n ṣe bí pé wọn ò mọ value ẹ̀mí. Wọ́n ṣe bí pé wọn ò mọ value ẹ̀mí nílùú yẹn. Now, how can a police officer wọ́n gbé case? I said it the moment wọ́n sọ pé bàbá yẹn wọ́n lọ sí station yẹn lórí ọ̀rọ̀ àwọn dàrúṣà or whatever tí wọ́n sọ pé wọ́n débẹ̀ wọ́n náà lọ́lọ́pàá yẹn wá sọ fún wọn pé ọmọ yín má lọ sọ pé ó ẹ̀ bá mi. Bàbá dẹ̀ sọ fún yín pé ó dà kó jẹ́ pé ìyá òun gan ló wá involve. Ẹ kó gbogbo wọn ẹ kó wọn sínú ẹ̀wọ̀n. Wọ́n máa jẹ́wọ́ nǹkan tí gbogbo wọn ṣe lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ̀yin tẹ́ jẹ́ amòfin, tẹ́ jẹ́ security personnel, ẹ jẹ́ láti persuade bàbá to just let go. As in, nígbà tí mo gbọ́ incident, I was like, no, nǹkan kan wà nídìí ọ̀rọ̀ yẹn. Ìzágà kó jẹ́ pé àwọn ọ́fíìsà yìí wọ́n ti gba àṣẹ láti òkè pé nothing must be done. Because wọ́n mọ̀ pé tí àdúrà bá go down, tí ìdàrúṣà bá go down fún kéèsì yẹn, tó bá charge wọn sí court or whatever, àṣírí máa tú. Ọ̀rọ̀ yẹn ó máa dé ọ̀dọ̀ òkè àwọn ìlànà tó jọ president síbẹ̀ tó jẹ́ corporate nínú incident yìí. Wọ́n máa dárúkọ náà. They will mention so many names. Ọ̀rọ̀ yẹn ó lè máa lead lọ síbi tí wọ́n fẹ́ kó lead lọ. Ó ní wọ́n ṣe ń lo ọgbọ́n láti curb kiri yẹn so that kò ní jẹ́ nǹkan tó máa expound níbi tí wọ́n fẹ́ kó dé. Wọ́n ṣe pé bóyá àwọn bàbá yẹn náà rí ìrìn tí ó yẹ kí wọ́n ti fi rí result. Kò ṣe pé àwọn ò rí ìrìn yẹn. Ẹ wo àìmọye petitions now. Even most of these bloggers, àìmọye petitions wọ́n sọ pé wọ́n ti kọ against many of them. Police guys keep throwing it away. Ó wá fún àwọn pípín yẹn lágbára láti lè máa sọ̀rọ̀ kọ́rọ̀. Ẹlòmíì tí ò mọ bàbá yẹn rí, kò sí anybody nínú wọn tó máa tọ́ wọn. Ìgbọ́ ìdáná. You don't have any more aunties, strawberry, or I get love there is I don't know how to take. Anyway, mo ríre àbí mo rẹ́ni kejì àbí ẹ bá wa sọ̀rọ̀ mà. Mo rẹ́ni kejì. Ìyá mo rẹ́ni kejì. Mo rẹ́ni kejì mi.
mo rẹ́nì kejì mi àbí mo rẹ́nì kẹta ló kọ yín kan nú gbogbo ẹ̀ ó yá yúsà tó wà lókè yẹn kó sọ̀rọ̀. Hello ẹni tí ò ti sọ̀rọ̀ kó sọ̀rọ̀ ńbẹ̀ yẹn o. nígbà tẹ́ bá send request wọ́n máa ń pè yín ẹ wàá ṣe bí ẹni tí ò gbọ́ ẹ wàá fira yín ṣe decoration báwo lẹ ṣe máa jẹ́ decoration sórí show àwọn èèyàn gbàtàn máa ní kẹ́ sọ̀rọ̀ ẹ wàá dákẹ́ pim báyìí ta ló tún kù tí ó sọ̀rọ̀ ta ló tún fẹ́ sọ̀rọ̀ ká tó end show èlé èyí tá a ṣe tó lè ní. tẹ̀rí wuwon ẹni tó ń jó dídí ẹdìyẹ tó ọ̀yàn kan ṣe tó mú dídí ẹdìyẹ tó jẹ ó pẹ́ tọ́mọ yẹn ti ń jẹ àṣejẹ ó pẹ́ ló ti ń jẹ àṣejẹ torí tí ìbàjẹ́ tó pẹ́ ló ti ń jẹ àṣejẹ odidi ẹdìyẹ mọ́tẹ̀ni tó bẹ́yẹ́ ẹdìyẹ ìbílẹ̀ kò lẹ́ran lára odidi ẹdìyẹ orí màmá wà bẹ́ẹ̀ sí àwọn àbẹ̀rẹ̀ torí nǹkan tó ń pè ní àṣejẹ. tẹ̀dọ̀ tìfún ni yóò jẹ gbogbo ẹ̀. ok ọmọbìnrin yẹn dájú láyà tó bá dẹ̀ jẹ́ sọ́bẹ̀ yẹn eegun ẹ̀ bọ́jẹ́ kó kọ́ bàjẹ́ sọ́nà dànù ó ṣe bóyá bó ṣe náà máa bí a ṣe náà máa ní kó lọ rí eegun ẹ̀ mọ́lẹ̀ sórí ìta mẹ́ta bí wọn náà fi jó nǹkan tó tàbí kó sún. kó sún tàbí tó tọlẹ̀ ní kó jẹ́ gan tegun ẹ̀ mọ̀ bóyá kó jẹ́ tegun ni kó wó gbogbo ẹ̀ ẹ̀ táàpù sún yín kó wó tegun. ọmọ yẹn dájú